ìsanwó lè kéwù mi ẹ sì bá san kọ́bọ̀ ọjọ́ tí ń ké ìwọ̀n ń gbé ẹ̀sánwó ẹ sì pa àwọn amúlùdùn ha àwọn ọmọ dáadáa omi ń gba 2 million kó tó lọ kọ́ ntí ọkọ̀ omi sì lè mọ́ kọrin ju wákàtí kan lọ ó yìí ti gba 3 million 4 million ẹ wá pa àfa ẹ ń gé mi ọ wá gbẹ sàárè ìkọ kó tó ní bí bàbá yín bá kú ẹ̀wẹ̀ ntí ọba yín gbẹ ngbẹ̀yìn àfa tẹ ní mítìnì ẹ̀ ń ganra yín ẹ̀ ń ṣèké tara yín ẹ̀ ń búra yín èyí ń lẹ gbé lọ́wọ́ ẹ bá pa àfa àgbẹ̀ bàbá mi kú inú òfin mọ́tálásí ẹ ti kọ́ sí mọ́tálásí ẹ ti lẹ́ mọ́ bí bàbá rẹ bá kú ọba ìgbé lóru ló kú 100,000 ní ká tó wẹ̀ táwọn ìgbé tọ̀sán gan ni 50,000 ní ká tó wẹ̀ ẹ̀ ṣe yín ẹ̀ ń búra yín ẹ̀ ń pẹ̀gàn ara yín ẹ̀yin lẹ́mẹ̀ ni ọmọ kéwú. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم فيا ربي عنا فالمعان مؤيد وما لامرئ إن لم تعنه كفاه إليك توسلنا بك الله أولا وأول ما يبدأ به العبد مولاه معز مذل من يشاء بقهره سميع بصير كل شيء بمرعاه بسم الله الرحمن الرحيم ألاكم يجاوي به بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ẹni Ọlọ́run bá ṣoore fún kóhun náà wí bẹ́ẹ̀. alhamdulillahi rabbil alamin. Ó dá mi lójú pé gbogbo àyè Ọlọ́run ṣoore fún oore kálukú ló wá yàtọ̀. alhamdulillah. Ọlọ́run gbé oore ẹlòmíì gbà bí olè. ẹ farabalẹ̀ o. Ọlọ́run gbé oore ẹlòmíì gbà bí kọ́pà yẹn lẹ́kún oore lòun náà máa ń pè. Allah. Kódà ẹni tí ò mọ nǹkan kan tí ń pè rẹ̀ láàfà tí ń sì ń gbájú ẹ̀ tóun náà sì ń wé láwà ní kí Ọlọ́run mọ̀ gbóore tí ẹ̀ gbàgbé wọn náà ni ó sì mọ̀ pé òun ó jìyà wájú Ọlọ́run jọ́ kìámà láti inú sàárè lòun ó ti bẹ̀rẹ̀ òun náà mọ̀ ń sì ń pé oore ni ó sì kọ́lé ńláńlá látọ̀ náà 419 yìí ó sì mọ̀ pé oore ní sì ń pè àyè bẹ́ẹ̀ kọ́ ni Ọlọ́run sọ̀rọ̀ fún kálukú ẹni Ọlọ́run bá sọ̀rọ̀ fún kó ní alhamdulillah. alhamdulillah. alhamdulillah rabbil alamin. Ọlọ́run bá kẹ́ bàbá wa Láàjì àgbà. àmín. àwọn tó bí bàbá wa Láàjì àgbà àfa àwọn tó bí àlùfáà wọn Ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Lágége. àmín. àfa bàbá Lágége àwọn tó bí àlùfáà bàbá Lágége Ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. inú èmi máa dùn kí n ṣe wá síbi táwọn àfa bá pọ̀ sí torí mi máa bẹ lọ́hùn kéèyàn ṣe lọ́hùn lára mi tayọ kí n ṣe lọ́hùn lára èèyàn a máa dùn mọ́ mi kéèyàn ṣe lọ́hùn lára mi púpọ̀ ó dijọ́ àlìkìyámà bẹ́ẹ̀ láti pàdé ẹlòmíràn máa gbé lágbájá fẹ́ràn owó wọn fẹ́ràn owó lẹ́lòmíì sì ya wèrè sí ni wọ́n fi dá àmà pé lérí ibú ló tún dé yìí owó yìí náà mọ̀ ni àbọ̀wọ́ yìí náà kọ́ ni
àwọn tí wọ́n ń gbé igbá kí igbá tó lójú tó létí tó nímú tó sì lẹ́nu àwọn tí ń gbérú gbáwọn kìlọ̀ káwọn olówó mọ́lé wọ́n mú wọn jò ní ìnísìnkiri ń bẹ lórí fídíò mi yà yín èèyàn sọ̀rọ̀ tó ní ìtìlẹ̀ ni àáfà náà lẹ́sìn ń pè wọ́n fá àwọn ajíṣe bí àáfà ẹ̀sìn ẹ̀ ń da nǹkan náà pọ̀ ẹ̀yin ará Èkó ẹ̀ dá àáfà mà ẹ̀ dá àáfà mà àwọn àáfà wọn jòkó yìí abala fada alfa ẹgbẹ̀rún èèyàn 1,000 people ẹni jẹ́ alfa abẹ́nẹ́lọ́n bá ti ní ọmọ kéwú díẹ̀ tí bá ti ń ṣáájú ìjọ òun náà dá àáfà nù yóò sì máa sọ̀rọ̀ àwa tá à ń ṣe wáàsí òun lọ́wọ́ máa fà tó máa wá sí ṣe ju àfà tí ó yìn wọ́n òun lọ́ máa wá sí ṣe àmọ́ àfà tí ó sọ olè tẹ̀ ń jà ẹ ló ń wá búyàn ni gbogbo ẹ diwájú Ọlọ́run ẹ dára yín mọ̀ ẹ̀yin náà mara yín bẹ́ẹ̀ yóò ti mánu mo kí gbogbo ẹ̀yin àfà lè rí ìjókòó ẹ̀yin tẹ́ fẹ́ràn wa Ọlọ́run fẹ́ràn yín. àmín. ẹ̀yin tá a bá sì kú òtán tẹ́ ẹ máa wí nǹkan míì àwa nu ẹ̀yin nu Ọlọ́run nu á pàdé lọ́hùn. Subhana man. Kúrú mọ̀dà alẹ́ ń ẹ máa. Wọ́dọ̀ la àṣìyá máa di àhá. Bẹ́ẹ̀ bá dà fún àti bá ń du wáàsí èmi ní ẹjẹ́ wáàsí mẹ́wìn mo ti ṣe wáàsí ó ti sú mi. Mo sì lànà lẹ̀ fún yín tòun ti bẹ́ẹ̀ náà ọ̀nà náà ẹ fẹ́ kọjá àlà ń bẹ̀ ẹ gbowó ẹ tó lọ bì kan èwo ni ògbówó nù yín nísìn bẹ́ẹ̀ ṣe sún náà wọ́n pè ẹ dá o bàbá àfa ńlá ẹ dé àwo bẹ́ẹ̀ so yìgì bí Ọlọ́run bá ti ní ẹ̀rí yìgì agúrú mọ́jú tẹ́ ẹ bá so ẹ pé wọ́n ó dé àwo abẹ́ ẹ̀ wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ràn owó bíi tọmọ Musa ẹ má gbà kankan àní ẹ wí tẹ́ ẹ sọ máìkì lẹ̀ má lọ èwo ló lè ṣe bẹ́ẹ̀ nù yín ẹ wá ń sẹ lọ́wọ́ ẹ̀ńkẹ́ nìkan fẹ́ràn owó ẹ bá débi àwọn assembly tẹ́ ẹ ti ń ṣe 419 tẹ́ ẹ péra yín jọ ẹ máa wíwí kúwì ẹ sì ń pé ẹ̀yin náà sì mọ̀ pé kí ló bí Ọlọ́run lójú àlọ́ gíìbà ọ̀rọ̀ ẹ̀yìn Ọlọ́run ní kò sí tọ́ka mi ń pa mọ́ túbà tí mo sọ lẹ́ẹ̀kan ó díjọ́ àlùkìyámà ń pè yín kóra yín ha ẹ dára ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ Buhari Musa láyé. Subhana man. ẹ máa fetí kóra yín létí èyí tó bá jọ ti kálukú ẹ máa mú. Wọ́dọ̀ la àṣìyá máa di àhá. wọ́n béèrè pé tàlà fẹ́ èèyàn tọ́rọ̀ rẹ̀ fi wá rí báyìí èmi a máa fún wọn lésì wa khayru nasi man taraka al-jawaba ẹni ó lóore jù nínú ẹ̀dá aláyẹ ẹni olówó kọ́ ẹni ọkọ́lé ńlára tó gbogbo banana island kọ́lékọ́lé yẹn rí ẹ̀rí wa khayru nasi ẹni ó lóore jù nínú àwọn èèyàn láyé bàbá wa fàgbà àfàmùsẹ́fà man taraka al-jawaba òun lẹ́ni tó fèsì ilẹ̀ fàyè pé ẹ máa fọ́. Tasa anfadili unasun wa khairu nasi man taraka al-jawaba. Tasa'al bàbá wa fà ńlá nù. anfadili unasun bàbá wa fà ńlá ọmọkọ́mọké wọn lè mí ni. wa khairu nasi man taraka al-jawaba. bàbá wa jíṣafẹ́ ọjà yín ló kú báyìí Alhamdulillah. inú yín tó dáa sáwọn ọmọ ọlọ́mọ lọ́lọ́run fi ní kí tọmọ yín ó dáa báyìí wàláyì ẹ̀yin tẹ́ ń bẹ́ ń jòkó nù ẹ̀yin àfa ẹni Buhari Musa ló wí bẹ́ẹ̀ èmi ò rí tẹ́yìn lè ṣe fún Buhari tó dúró yìí kò sí olóògùn ni ní bàbá rẹ̀ jogun tíra kan wá láti ìlú kan ni mo ti kọjá yìí wọn ọjọ́ ti pẹ́ èyí ṣe ti rí bẹ́ẹ̀ bàbá wa jíṣafẹ́ mo sin àfa méjì nínú ayé mo sin ọ̀gá mo tún sin ọmọọṣẹ́ àwọn méjèèjì wọ́n ṣàdúrà fún mi lọ́rọ̀ fi rí báyìí kìí sóògùn wọ́n ṣàdúrà fún mi ni àdúrà yín lọ ṣẹ lára mi ẹ òjò wọn ti ń lé mi wọ́n ṣe kásẹ̀tì wọ́n wọ stúdíò wọ́n wọ gbogbo ẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà wọ́n ń bó lóyún kájọ́ tí ó bì í ni wọ́n wà lọ jókòó wọn àìtẹ́bù wọ́n bá ṣe kí wọ́n bá gba máìkì kí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ àárí wọn mọ́ Ọlọ́run èso bá a kà ńgbà ń wọ̀ ọ̀sẹ̀ yín owó yìí náà ni sójà fi ń nà yín bí òkú ìyá múrí tọ́ndà sójà wà nínú àwọn àfa Ọlọ́run mọ̀jẹ̀ ń wáyé mọ̀jẹ̀ ń lọ bí etí ọ̀kàn mi ẹ̀yin àfa wa ń dúró mọ́ra yín lọ́wọ́ òde múrí tọ́ndà sójà wa nà àfa ẹni ó ní ọ̀wọ̀ àfa ò sí mọ́
bàbá ajísafẹ́ ẹni ó ní tọ́pìkì mi lónìí àdìdà tọ́pìkì mi lónìí fẹ́ yà lè wò sí mọ́ ń bò là ń lọ gan àwọn àfa gbọ́n sí la ń bò là ń lọ ẹ̀yin àfa àti ṣe bí àfa àti wọnú àwọn àfa wa ẹ̀mí bẹ́ẹ̀ yà yín nísìnyí òun náà kéwọ́n sì ń ga káwọn pa àfa kìnìún yóò sì mọ sọ̀rọ̀ ọdún wa tábà wá ní Buhari Musa wàláyì ilé ẹlẹ́ ọlọ́run tí ń sùn mọ́ gbẹ́tẹ̀ kò lè ṣe ìrọ́bù ẹ̀ ẹ̀ náà sì ń sá àfa ní mo dúpẹ́ tí mo kéwọ́n yẹn lọ́rọ̀ àfa mi mo ké lọ́rọ̀ Alhaji àgbà mo jana sí fàlà Alhaji àgbà mo wá parí gbogbo ẹ̀ sọ́rọ̀ àfọ̀ níwájú sí àgbáyé ń bá játa àfa mi lálẹ́ dago 4 ìdájí tá lọ jẹ sàárì ń játa Alhaji àgbà látago 4 àbọ̀ dago 6 àbọ̀ ẹ wá lẹ́ lèmi ẹ bà mí ọ̀nà dà kéyìn ó sin babalágége kẹ wá pé ẹ lè àtẹ́tọ́ba lọ́rọ̀ ń wọlá babalágége tí mo sìn lásán ẹ máa bá olóyún sí ìrèjọ́ tí ó bì ní kẹba rọ̀rọ̀ sọ́ńbẹ̀ mo kí bàbá wa jísafẹ́ púpọ̀ inú mi dùn bẹ́ẹ̀ tí ń wò mí nì ẹni ọ̀rọ̀ bá ń dùn ọ̀rọ̀ lọ Amẹ́ríkà táwọn àbáàsì ní ńlọ́wọ́ wáìtì yìí ó lè lọ Amẹ́ríkà lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ à ń gé kinní sẹ́lí fesibúùkù à ń lọ Chicago àwa rèé o adé airport ẹ wà wọ́n wèrè Amẹ́ríkà táwọn àbáàdì ní bàbá wọn yìí ti lọ tó ti sú wọn Amẹ́ríkà táwọn àyàwó mọ́dúrátì ó lọ láàárọ̀ tí wọ́n lọ rajà tí wọ́n ó dé rọ̀lẹ́ ẹ̀ á ń lérí Facebook náà tiẹ̀ wá yàyàkuyà alájà òǹbàtà alájà àràfà alájà aláṣọ àti ńlọnu lọ́ọ́bó ẹ̀yin lẹ́ẹ̀kọ́ lọ ni sẹ́yìn ọ̀la Amẹ́ríkà ni wọ́n ní ọ̀wà àlìjẹ́ náà ni àbẹ̀ntí ọ̀lọ́ wọn ní ọ̀wọ̀ náà báárà náà lẹ́ fi gbowó gbogbo bí ẹ̀ ń lọ yìí ẹ tètè sọ fún wọn ẹ̀yin tẹ́ ẹ máa rìkọ́ọ̀dù wọn kalẹ̀ mo ti ṣe wá àṣọrọ̀ mo rí Bàrígà wọn rìkọ́ọ̀dù wọn ẹ rìkọ́ọ̀dù ẹ fi ránṣẹ́ sí wọn Buhari Musa ló wí bẹ́ẹ̀ ẹni bá torí ẹ̀ padì ẹ ìwé níjẹ ẹ ti dá wàhálà alẹ́ jẹ́jẹ́ mi mo jòkó ẹ sì tọ́ mi gbogbo bí wá sí òun náà ta lọ ìpínwó méjì fún yín ni ìṣèyíhun mọ́ nísìn mo ti àfa mi ò sí láyé mọ́ ìṣèyíhun mọ́ ẹlòmíì ọ̀kàndínlù yọ n bá ṣe wá sí n bá pawó yín kó lọ ni ẹ bá wà kán wá tán kó lọ bẹ́ẹ̀ ebe nìkan wá ṣe wá sí ti sọ fún yín pé bẹ́ẹ̀ bá ní kó wọn bá ń gba owó nìyẹn nù rẹ̀ ọ́ ya àfa ńlá kan ló wí bẹ́ẹ̀ kí lè rí ṣe ẹ̀yin àfa mo tuntun wí n bò là ń lọ gan ẹni bá tọrọ ọsọ ní sọ ẹlòmíì ọsọrọ ẹnu rẹ̀ ọ́ ya èmi Buhari Musa kọ́ torí bọ́rọ̀ òótọ́ ní sọ èsèyìn àwọn ọ̀dọ́ àfa tá ń bọ̀ wọ̀nyí àwọn àbáyé kọ́ ẹ má kó mi pọ̀ tọ́lá àwọn míì burú bàbá àfa láti bẹ́ẹ̀ jòkó sì ń dàpọ̀ àwọn àfa àwọn ẹlẹ́rìí ibú kan nù ẹ̀yin kọ́ ẹ̀yin àfa àgbà wọ̀nyí kọ́ ọbẹ̀ ìlérí mi kárí gbogbo tí ń jẹ́ ọ̀dọ́ àfa ní pátápátá ìsọpé àfi where are we going? That is my question to you people. Tẹ̀pẹ̀rẹ̀ ayé láfa níbo là ń lọ gan? Ẹ má bà mọ́ sí àbí àwọn ẹni ọlọ́run yìí ẹ má bàjẹ́ wọ́n wá mú àfa wọ́n wá dé igbá mọ́lẹ̀ igbá tí wọ́n fi gbá àwọn èèyàn igbá náà lójú ó nímú ó lẹ́nu ó sì létí àsánsẹ̀ tí ń bẹ nú ẹ̀ tẹ́ tó kọ̀mpútaráìsì ohùn sí lápèjúwe wọ́n wà ní alfa ńlá pẹ̀lú àṣẹ ọlọ́run ikú tí ó pa ọ́ yìí ò lè kú mọ́ ọ̀rọ̀ màálù yìí báyìí wàláhì kò ní dáa fún yín wàláhì azim ọmọbìnrin kan wá wọlé èèyàn ńlá nínú lùlú èkó yìí òun wá ń wo àwọn àfáà tí ó ṣàdúrà ń wá ń wo igbá líláfi ń wá ń wo igbá báyìí brọ́dà mi ẹ̀yin dà ọba sáré pé brọ́dà rẹ̀ Amẹ́ríkà torí wọn sẹ̀sẹ̀ kó dọ́là dé ni wọ́n máa bá tiẹ̀ jẹ́ kí ni wọ́n wá ṣàdúrà fún mi ni wọ́n ní wọ́n rí náà sí mi ni mo ti rí igbá yìí rí wọ́n ti fi bá tẹ nìkan jẹ́ rí brọ́dà mi máa fọ́ igbá yìí ń bẹ lórí wọ́n tún wá rìkọ́ọ̀dù àfọ́ ọ̀hún ó gbójú bóra báyìí fáńtà ń kó kìlà fáwọn òun lọ́ọ́ máa kéwu ẹbọ́ lóyún kájọ́ tí ó bì ẹ máa jára nílé kan náà. àbáàdì ẹ má jẹ ẹ fàwọn olówó wọ̀nyí lẹ̀ ẹ jẹ́ á sọ̀rọ̀ àwọn àfa náà díẹ̀ ẹ fàwọn olówó lẹ̀ kí wọ́n lọ́ọ́ jíyà wọn wájú Ọlọ́run àwa náà lọ́ọ́ jẹ tiwa wájú Ọlọ́run ẹ jẹ́ á sọ̀rọ̀ tiwa náà díẹ̀ èé ṣe yín ẹ̀yin àfa I repeat tí o sin tí ẹni tẹ́ ẹ bá máa sá ẹ lọ sá kọ́dà ẹ lọ mẹ́kọ́ ẹ dùgbẹ́ bàmí lọ́hùn ni pé eléyìí ò ṣe é sàṣì àwọn bàbá rẹ àti ìyá rẹ ọkàn máa kú lẹ́nu ọkọ̀ ni kọ́ńtẹ́nà ọkàn máa rélu gbogbo ẹbí yín ni wọ́n ti kọjá yín ò ṣe é sàṣì ẹni ó le jù tẹ́ ẹ máa sá fún pé bẹ́ẹ̀ bá fèsì eléyìí wọ́n ló ní nǹkan lọ́wọ́
afẹ́sì ẹ̀ adami ẹ̀wẹ̀ àfa lílábí wọ́n bá mú àfa obìnrin fọ́ igbá láǹṣẹ̀ tí bá bọ́ọ̀lẹ̀ wọ́n láàyè àsáǹṣẹ̀ tí ẹgbẹ́nu báyìí ti ń sọ̀rọ̀ ẹ wà àwọn àfa ẹ wà àwọn tẹ̀ ń pè láàfa bàbá wa fa ńlá ẹ múra síbẹ̀ lọ́hùn bàbá wa jísafẹ́ ẹ múra síbẹ̀ lọ́hùn àwa tá à ń bọ̀ lẹ́yìn wọ̀nyí iṣẹ́ dáadáa tẹ́ ẹ sí ọlọ́mọdé àbàjẹ́ ṣé adamu ṣiṣẹ́ kalẹ̀ ni ṣé kamalu ṣiṣẹ́ kalẹ̀ ni lẹ́yìn gbogbo yìí fi ń jẹ́ àfa nù ayé lónìí ẹ wá délu ìtàn ẹ̀dàfà káfà ẹ̀dàfà 419 ẹ̀dàfà jàgbà lọ́wọ́ ní nǹkan ẹ fẹ́ lọ Amẹ́ríkà gbogbo ọ̀nà ẹ lé kọ́dà ẹ fẹ́ lè ta síbi tẹ̀ fi ń jẹun lórí Amẹ́ríkà mọ́kànlá gbọ́tọ́ lọ́wọ́ ni wà máa ń dakẹ́ lẹ́wù kànáà àmìnà ẹlẹ́gbẹ̀ẹ́ wí bẹ́ẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. mọ́kà ni ọlọ́wọ́n ọ̀dà kọ́ lọ́wọ́. Bismillahir rahmanir rahim. fi ayatun bayyinatun maqamu Ibrahima. Inna awwala baytin udiya linnasi lalladhi bibakkata mubaraka. bàbá wa fa ńlá ẹ wá wo yẹn ní ọlọmọkà láyé lónìí àwọn àgádé mọkà wọ́n wá ń jó ọ̀rẹ́ mi màlẹ́kà àbí màlá lábẹ́ tẹ́ǹtì wọ́n wá ró aṣọ ara mi la ilaha illallah maka náà lẹ lọ wá sí tẹ̀yìn àfa tẹ́ẹ̀sì ń bẹ́ ńlẹ̀ bámú ẹ̀ ṣe yíhun ẹ máa gbé kinní kan lọ́fẹ́ràn owó ẹ sì débi òkú lọ́sọ́jà sì ń nà yín lérí owó náà níbà wọn ọmọ náà èmi rí wá ṣe wá sí ni ní tèmi à ń bẹ́ ń kẹjà ń jò ní ọlọ́run jọ da fún Pasuma àwọn dáadáa. lílábí náà bẹ́ẹ̀ mọ́lẹ́yìn àfa torí ọlọ́run ẹ má sọ àwọn àfa ẹ wo láwà nílé lórí bàbá àdínní ńlọ ṣe dé kété dáadáa yìí bí wàláì bí sójà bá dún wọn nísìnyí yóò ní you can go sir ọ̀pọ̀ àfa ń bẹ lára àfa ẹ má bọ̀wọ̀ yìí jẹ́ má wà lára ẹ dákun bí ti ń sọ yìí ẹni ọlọ́run bá fún nílẹ̀ àga yìí torí pé man nawwara Allahu qalbahu fani isharatu takfi. Allah. ẹ̀yin lẹ́wàá máa fà tó mọ̀rọ̀ sọ ẹ̀yin lẹ́mọ̀ etí ẹ̀yà àtáàkì èèyàn ebi bí alùpùpù wá jíṣẹ́ ti ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó ti rìn mí ní ìná ní olówó ìná ní anybody afáàmì ti ṣàdúrà fún pé wọ́n máa mú wá fún ọ ni. rahimahullah. èmi èsì sọ fún yàn gbàdúrà kan yẹ yín èmi gan ṣàdúrà fún ara mi àní mo ṣàdúrà tàmílẹ assalamu alaikum warahmatullah assalamu alaikum warahmatullah mo ti bá tẹ̀síwá mo ń délẹ̀ ṣé ní wàá gbé mo fẹ́ ṣàdúrà fún bàbá àdínní má bínú ọlọ́run bá fún lówó tọ́lọ́run bá dàdúrà rẹ̀ ọ̀dọ́dọ̀ rẹ̀. inna awwala baytin. ibi mo ti fẹ́ gbé ọ̀rọ̀. udiya linnasi lalladhi bibakkata mubaraka. ẹ máa gbọ́ o. wa hudan lil alamina. kí ọlọ́run tún wá wí. fi bọ́ọ̀ bá fa àwọn kan bẹ wọ́n ké láwọ̀ eri wọ́n dàrú. ayatun bayyinatun maqamu Ibrahima. bàbá wa jíjà fẹ́. wa man dakhalahu kana amina. ẹ̀wọ̀n kan bẹ̀ dúró ná. ọlọ́wọ́n ọ̀dàpọ̀ Amẹ́ríkà tẹ̀ ń polówó lórí Facebook pẹ́ẹ́tì bẹ́ẹ̀ lé Chicago ẹ̀ ti wọ airport ní kíni. ọwọ́ ajá sípẹ̀ ńlá àlìjẹ́nnà. ọlọ́run ní fi ayatun. bayyinatun maqamu Ibrahima. wa man dakhalahu kana amina. walillahi ala nnasi hajjul bayti man istata'a ilayhi sabila. ẹlẹ́gbẹ̀ẹ́ ní Allah. qala wa man kafara fa inna Allaha ganiyyun 'anil 'alamina. bàbá wa jíjà fẹ́ ọ̀nà tẹ làálẹ̀ rè é ńlá wa dé bá.
àríkọ́ yẹn la fi rin bẹ̀ ẹ wá bàbá bẹ lọ́hùn bàbá kẹyìn àtọ́lọ́hùn bàbá àlùfáà ńlá ẹ bẹ lọ́hùn bẹ́ẹ̀ bá débi ẹ̀ tí bọ́lọ́hùn ọba sọ̀rọ̀ tẹ́ ẹ̀ tí bọ́lọ́hùn ọba gánà tẹ́ ẹ̀ tí bọ́lọ́hùn ọba ṣe sáwúrà ẹ láwọn ọmọ yín ọbẹ̀ ìlérí ọmọ Musa àtàgbèsè àfáà yìí dání ọlọ́mọdé àbàjẹ́. àmín. ẹ̀yin tẹ́lẹ̀ yín bá pé inú ẹ̀yin ọ̀dọ́ àfáà ẹ gbọ́ dáadáa ẹ̀yin títí yín bá sì dàrú ẹ gbọ́ lọ́bi tẹ́lẹ̀ gbọ́ sí. ṣé Adamu pariwo. radiyallahu ta'ala anhu. ṣé Kamaludin pariwo. radiyallahu ta'ala anhu. babalẹ́gbàjì pariwo fáwọn ọmọ akéwù tiẹ̀ náà. radiyallahu ta'ala anhu. ọ̀nà mẹ́ta tí yẹn gba akéwù láyé nánu wọ́n wá pariwo fún gbogbo ẹ tuntun tọ́ya lára wọn pé ẹ má bọ̀nà yìí jẹ́ mọ́sí àbí wa ni mọ́sí àbí anabi Muhammad ni. sallallahu alayhi wa sallam. àwọn àfa wọn fẹsẹ̀ lé nígbà tí wọ́n sá àwọn anabi ma àwọn àfa ẹ̀yin la anabi Ọlọ́run tàwa dúdú tá a bánu babalágége anabi Ọlọ́run ni Sheik Kamaludin anabi Ọlọ́run ni radiyallahu ta'ala. babalágbàjì anabi Ọlọ́run ni radiyallahu ta'ala anhum. àwọn ni warasatul anbiya àwọn náà jogún àwọn anabi Ọlọ́run wọn ò jogún lé wọn ilé bẹ́ẹ̀ ló wọn kọ́ ẹnlẹ wọ́n sílẹ̀ tá anabi kọ́ bọ́lá ti gbé gbogbo ayé fún yìí ilé wo lọ́kọ́ kódà ibi wọ́n bí anabi sí ńgbà wọ́n di pé ọmọ Ádámà wọn ò jẹ́ wọn ó rí bẹ̀ dé mọ́ wọ́n wá di pé ọmọ Ádámà wọ́n kọ orúkọ wọn sára pépà kékeré gbé lápèjúwe Buhari Musa wọ́n wá jù síbi wọ́n bí anabi sí wọ́n sì kọ́ nǹkan mi síbẹ̀ tẹ̀fí ní rí kankan jù bẹ̀ mọ́ kẹ́mẹ́ wàá sọ anabi di nǹkan mi. sallallahu alayhi wa sallam. ní àlè wọ́n ṣéwù ní kí wọ́n máa bomi sí ọ lọ́wọ́ anabi sati tí ó ní ẹ má dìde fún mi mọ́ ẹ má tàn mí báwọn bani Israẹli àti sàwọn anabi tí wọn èyí tó lọ́pọ̀ lọ́nà àwọn akọrin wa ni kìyàmí lílé àṣìṣe aláyà faridun ìwọ anabi á dìde. kìyàmí lílé àṣìṣe aláyà faridun. bàbá ńlá anabi ẹ má dìde fún mi mọ́ ìfẹ́ rárá ó kàn dìde ní bọ́lá wọn ti ṣe yìí kìyàmí ìdìde mi. lílẹ̀ àṣìṣe. fẹ́yàn ńláńlá. àlàyé àfárídùn. ọ̀rọ̀ yẹn ni ó ti di compulsory lè lérí. wàtárìkùl fárídùn. wá rí ọ̀rọ̀ yẹn ọlọ́run kí wọ́n neglect ẹ̀. máa huwa mustaqim. àwọn oníkẹ́ni yẹn kò sọpọlọ ń bẹ̀ ọpọlọ dàrú nìyẹn. abára afa ńlá dìde fún ọwọ́ ọlọ́run la dìde fún ẹgbẹ̀rún yẹn la dìde fún ni afa kan yoso ẹ̀ẹ́dẹ́gbẹ́ afa wa dé kí gbogbo wọn wá dìde ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo yín la dìde mi wá níbẹ̀ bá jòkó yín ní wá mo kéré sí kẹ́ dìde fún mi ni èmi èfi séwù sókọ mi torí mo ti tó séwù nǹkan márùn láàrin yẹn ká tó pe séwù ẹ̀ ń pẹ̀lú mi séwù ní sí olè kò ní gàgàbà wọ́n sì ń pè séwù wọn náà kò fi séwù sí ni wọ́n bí séwù mọ́ ọjọ́ wọn bí ọ tó wá ń jà sí séwù bẹ́ẹ̀ pé Buhari Musa sakala yín dá lóhùn ni ebó kọ́ mi nu ìjọ kan sì ń bọ ìtúni jẹ mọ́ ìdòkú wọn ni wọ́n ń wẹ̀kú lọ́wọ́ ẹ á ní tẹ́ ń pọ́n lé nínú ayé tó bá wọn. ẹ má purọ́ jẹun ẹ sì má jalè ẹ jẹ ń tọ́ da ẹ wá owó tó mọ́ ẹ̀yin ọ̀dọ́ àfa ọba wù yẹn sọ fún àfa yín tó fẹ́ ṣe mòlúdì pé ẹ má pé Buhari o kò èmi gan ọ̀rá yé ẹ ọjọ́ tí ti ń wé kò nísìn láti di oṣù bíi mẹ́fà ń wà wọnú àwẹ̀ báwọn ní nísìn ń ọ̀rá yè sí lèmi gan n kò sí pé sẹ́tọ́ náà mi ní n kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíràn ṣe mu sí lásán yóò ní ẹlòmú 30,000 wá ẹ̀ sì ń gbẹ́ni kan fẹ́ràn owó wọ́n sílé lásán ẹlòmíràn ní kóhun tó ké wútúbà yìí ẹ̀ sanwó wútúbà kóhun tó sílé yìí ẹ̀ sì ń gbé Buhari fẹ́ràn owó eré yín yí ni àbí àbá mi ń wò tíra ń ṣe gbogbo ẹ̀ sì sanwó lé kéwù mi ẹ̀ sì bá san kọ́bọ̀ ńjọ́ tí ń ké ìwọ̀n ń gbé ẹ̀ sanwó ẹ̀ sì pa àwọn amúlùdùn àwọn ọmọ dáadáa omi ń gba 2 million kó tó lọ kọ́ ntí ọkọ̀ omi sì lè má kọrin ju wákàtí kan lọ ó lè ti gba 3 million 4 million ẹ wá pa àfa ẹ ń gé mi ọ wá gbé sàárè kọ kó tó ní bí bàbá yín bá kú ẹ̀wẹ̀ ntí ọba yín gbé ngbẹ̀yìn àfa tẹ ní mítìnì ẹ̀ ń ganra yín ẹ̀ ń ṣèké tara yín ẹ̀ ń búra yín èyí ń lẹ gbé lọ́wọ́ ẹ bá pa àfa pé bàbá mi kú inú òfin mọ́tálásí ẹ ti kọ́ sí mọ́tálásí ẹ ti lẹ́ mọ́ bí bàbá rẹ bá kú ọba ìpè lóru ló kú 100,000 ní ká tó wẹ̀ táwọn ìpè tọ̀sán gan ni 50,000 ní ká tó wẹ̀ ẹ̀ ṣe yín ẹ̀ ń búra yín ẹ̀ ń pẹ̀gàn ara yín ẹ̀yin lẹ́mẹ̀ẹ́ni ọmọ kéwù ẹ̀yin lẹ́mẹ̀ẹ́ni torí kéwù tiẹ̀ ké tí ò wúlò ńgbà tí ò sin àfa ìkẹyà tọ́lá tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ ìkẹyà tọ́lá tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ kọlọ bá wúdú ẹ̀yìn mi oníwọ̀sìn àgbáyé àfa dáadáa.
bàbá mi nìyẹn àbá wa ó fún mi ní tí ò fún ọmọ kéwẹ̀ kàkàláyé wọ́n wá sí àgbáyé èyí ló fi ni pé mo fẹ́ lè kú ti àwọn ọmọ ẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ní fi ń sọ ní tí ò fún ọmọ kéwẹ̀ kankan inú àwọn táìmù tiwa ó fẹ́ mi èmi kan àwọn kan àtọ́lọ́ nǹkan ẹnìkan á gbé kinní kan mo kí olóró àfa àtọ́ yanjú ẹ mo gbọ́ kásẹ̀tì àbá mi ni kásẹ̀tì àbá mi lẹ́nu ní kọ orin lẹ́ńbẹ̀ ní mi ń ṣe wá àti fi wọn bá ti gbé à ń wí kòtì ọlọ́ọ̀kí olóró àfa tó wọn ọmọ náà wùtí ọmọ kan ìwọ náà ajáwọ́lá wà ní ó sì mọ́rí ní à ń kíra rẹ láàfà náà ṣáájú òrùn ọlọ́run ni ó sànú òkú mi lè mọ́ mu kọ́ mọ́ tí wọ́n gé sókun láàrin ọlọ́run òkú mọ̀ pé wọ́n tí wọ́n yàn mí ni láàrin òkú. ìkẹ́ àtọ́là. ìkẹ́ àtọ́là tó pọ̀ àforíjì lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ àtọ́là tó pọ̀ àforíjì lọ́pọ̀lọpọ̀ kọ̀lọ́bá bùdùn àìmí oníwàsìn àgbáyé afárá dáadáa. ẹ̀yin olówó èkó ẹ̀yin ìyá aláṣọ onídùúmọ́ta gbogbo ẹ̀yin tẹ lísọ́ọ̀bù ńláńlá ẹ ṣọ́ra àwọn ajíṣe bí àáfà àti wọ ayé wa wọ́n gbá yín ẹ̀ẹ́dẹ̀dùn arinlẹ̀. ẹ̀yin afọ́njálàbí ẹ̀yin kọ́ ni ń bá wí o ẹ bá sì lẹ́yìn ni ẹ lọ santẹ́ bàṣà ẹ rí i pé ní òwò pa yín ni àní mo ti kọjá yín wọn ọjọ́ ti gbẹ́ àwàdà lẹ́pẹ́ ni kì í sọ̀rọ̀ àwàdà. La ilaha illallah muhammadun rasulullah. àwọn tápà wọ́n ní tírà kan gbogbo yẹn ẹ wá nǹkan kan mọ́ àbí kẹ́kẹ́ sásọ kẹ́ ọjọ́ kò ní àìtẹ́bù aláìtẹ́bù èyí tí wọ́n pè yín báyìí sẹ́yìn àkẹ́ owó dà ń bí ọlọ́wọ́ ta ni nígbà àwọn òbúrú gbogbo ẹ ṣiṣẹ́ sí wa lọ́wọ́ ni ẹ máa làágùn lẹ́yìn ọrùn lérí haramu nílùú yìí àwọn ẹni ọlọ́run ṣiṣẹ́ nílùú yìí púpọ̀ wọ́n ti kalẹ̀ fáwọn àtàǹbọ̀ wọ̀nyí àwọn àtàǹdókò wọ̀nyí gbogbo àwọn bá jísàfẹ́ yìí wọ́n ṣe wàhálà ní gbogbo orúwa báyìí aliwajud wọ́n ṣe wàhálà sí gbogbo wa àwa di àlùlò bàtúbàtú ẹlòmíì kúrọ́ jẹun ẹlòmíì kúrọ́ ra mọ́tò àwọn àlọ́ lásìdẹ́ǹtì àwọn kékeré àṣà wọ́n ṣàṣeyẹrí jìn àwọn mọ̀lẹ́kà ọmọ òye pé kíni kó fèrè jí kíni mọ bí ó ti rówó ni ọ̀pọ̀ yẹn lẹ́kún rówó ra mọ́tò ńláńlá yìí ni ẹlòmíì lọ kọ́lé lọ́nà lùmí tó jìnnà ìfẹ́ dàkọ̀ àdúgbò ni wọ́n mọ̀ pé lágbájá lè yẹn bá wí ẹlòmíì lọ́nà tó jìnnà sí irú èkó yìí ọlọ́run ra lẹ̀ bíi plọ́ọ̀tì bíi 9 lérí owó 419 atẹ́gùn wa dé ó mú gbogbo ilé owó ó tún pọ̀ mẹ́ ilé owó pọ̀ mẹ́ kálukú wọn gbé wọ lọ́hùn kíni ẹ̀ gàṣà ẹ̀wọ̀ tọ́lọ́run sí fàáfàá kíni ọlọ́run ẹ̀wọ̀ ìwọ tó tún wíbẹ̀ tó sẹ́lọ̀ owó gbóná ni wọ́n sunkún gbogbo àwọn tó jíwó ìgbà lọ́wọ́ wọ́n sunkún wọn ò gbowó lásán lọ́wọ́ ẹlòmíì wọ́n tún sàsí ọlọ́ wọn ò rí nílé mọ́ kí ló dé ẹ má ba sí àfa jẹ inú mi dùn pé ẹ̀yin àfa pọ̀ ní ìlọ́jà sọ pé gúgúrú nu ẹ máa rún ní bá lọ tán nítorí dáná lójú pé kò sẹ́ni tí ó fèsì mi pé n tó wí wọn ò wí dáa wọ́n sọ ní tí jẹ́ Buhari fún náà ọ̀rọ̀ ń ká mi lá ní baba ajísáfẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ bá àwọn bàbá àdínì sọ gbogbo ẹ̀yin tá a fún lóye ẹ̀yin tẹ́ joyè ọ̀rọ̀ tí ń bá yín sọ mo kọ́ wa ni èmi ìfẹ́ wọ́n ní mo kọ̀ yín wa àmọ́ ẹ jẹ́ ń sọ̀rọ̀ yín náà gbogbo ẹ̀yin obìnrin tí wọ́n pé wọ́n ó sìn gbẹ́rẹ́ fún nígbà àyà ẹ ṣọ́ra yín o wọ́n ti wọ ayé wá o àwọn ọ̀dọ́ àfà wọ́n yé sí sáfà àwọn ọ̀dọ́ ajíṣe bí àfà ọ̀sáfà tí ó gbé jẹ́ ń sí gbẹ́rẹ́ sí ọláyà àwọn jálàbí kí jálàbí wọ́n ti wọ gbó lọ wọ́n ti lọ kó nǹkan kí nǹkan wá wọ́n fi nǹkan bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ọ̀dẹ̀dùn arinlẹ̀ dò ní kò ní nǹkan kan lọ́wọ́ mọ́ wọ́n gba mọ́tò ń di ẹlòmíì kí ló dé ẹ̀yin ọ̀dọ́ àfa èéṣe ẹ̀sùn gbàgbé pé sọ́mà látúnṣe àlùnà yawma izin àni nàìmí. sọ́mà látúnṣe àlùnà yawma izin àni nàìmí. musafa ọlọ́run ní sọ́mà látúnṣe àlùnà yawma izin ọlọ́run wá ṣe ní yawma izin àni nàìmí. sọ́mà látúnṣe àlùnà yawma izin àni nàìmí. ẹ má bínú pé kọjọ pàṣẹ kọjọ ṣàìdọ̀npí ìtẹ̀yìn fẹ́nu
Erika tá ti ṣe yín fọ́pọ̀ bẹ́ẹ̀ ni ọmọ kéwúké inú rẹ̀ wá dùn wèrè. Thumma latusalunna yawma idhin anin na'imi. Al-Wajud ọlọ́run fún mọ́ látúnṣe àlùrùnà ọmọ Musa gbogbo yóò tó lè kójọ fún mọ́ látúnṣe àlùrùnà àti gbogbo yín náà gbogbo yóò tẹ́ lè kójọ látúnṣe àlùrùnà àwọn ọlọ́run wàláhì látúnṣe àlùrùnà àbíyín léèrè nàìmí gbogbo tẹ́ kójọ ni ẹ dáná ẹ jẹ́ 419 tẹ́ gba 9 million 100 million 50 million tẹ́ dé ẹni ẹlẹ́ni mọ́lẹ̀ tẹ́ ní ọ̀gbọ̀dọ̀ wálé mọ́ Amẹ́ríkà lọ́wọ́ ẹ̀ sì ń dé mọ́lẹ̀ ní Nàìjíríà ọlọ́run ẹ̀ máa dé nǹkan mẹ́ta ń bẹ tẹ́mi ọlọ́run fi jù yín lọ wọn ò bí yín dá gbogbo yóò tẹ́lẹ̀ ní ẹ lóògùn ẹ̀san ẹ gbẹ̀san ọmọ yín ò jẹ́ nínú ẹ̀san ẹ̀san àwọn bàbá wa làwọn ń jẹ lọ́wọ́ yìí dáadáa táwọn bàbá wa ṣe là ń lónú ayé yìí wàláhì jàláhì tọ́wọ́ yìí pé mo sọ oògùn sí gbogbo ohun tá à ń lò lọ́wọ́ yìí ni yóò ti bàjẹ́ ẹni yóò ṣe fún mi kó ní òun fẹ́ rì níwọ̀n ẹ̀ bí bọ́wọ̀n bá rì níwọ̀n ẹ̀ fún mi yóò bàjẹ́ èmi àtolóògùn kílọ̀kan eré wọn ọ̀dà kílọ̀kan èmi àtọ́ lọ́hùn ni àwọn ọkọ̀ ọlọ́hùn kan bẹ bọ́wọ́ yín bá tẹ̀ wàláhì kọ̀ sára tẹ̀ ní dánú ayé má wulẹ̀ purọ́ gbèsè wù ní ọ́ má wulẹ̀ ìwọ tí wọ́n bí ní nǹkan àṣeyìkù ẹ̀rí yàyà àṣeyìkù. wa man yadda'i kashifa wa sirra wilayata. sọ wá tó bẹ́ẹ̀ ni. wa mashikata yamuti ala su'i khatimati. ẹgbẹ́ pé èpè làfọ́ àṣẹ ń parí. àǹgbà náà Buhari ń sọ̀rọ̀ yín ṣe pé nígbà tó kéwú yanjú òun náà ṣe dàlélù Kùránì àbíké lóhùn ké tán nílùú wọn wọ́n jáde ìdádí kò lè ṣe rọ́ọ̀bù ìdádí gan kò lè ṣe awéláwà nìkan mọ́rí jáńkélé láyéláyé là ń gba sáádà láyéláyé ń gba sáádà láyéláyé jẹ́ gbogbo rẹ̀ sì tán ọwọ́ kò wọ́n nìkan ní ìwà lọ́nà ọ̀nà òsì mọ́ kéwù yìí dáadáa ẹ wà bá mọ̀. wa man yadda'i kashifa wa sirra wilayata. àbáyà yẹn bá délé nísìnyí wọn máa lọ pẹ́ gan ara wọn kíni ni wọn bá pè bàbá wa Yaya Salati ni wọn bá pè èèyàn bá gbádùn bàbá Yaya Salati wọn gbọ́ nǹkan bàbá Yaya Salati ọjà àbúrò bàbá ẹ̀ ebi ìlú wa ni èyí tí wọn bá ti àníkà ni wọn ò rí bàbá Yaya Salati pè ní wọn bá pè baba asimuna law sani èyàn máa gbádùn wọn gan ẹ máa gbọ́ nǹkan adúnà law sani ebo kò lọ Ìlọrin náà Buhari náà lọ bọ àgbè ebi Ìlọrin ni àní ọ̀pá àfáàn lè fẹ̀ má dé lọrin kó o sì lọ gbọ̀ngàn ọ̀pá àfáàn bẹ́ẹ̀ ẹ̀sìn mi ọ̀tẹ̀ wáyé ẹ̀sìn mi bẹ́ẹ̀ bá ti ń dìtẹ̀rù abáyà á máa ga sí ni bẹ́ẹ̀ bá ń pẹ̀gàn ara yín ẹni ẹ̀ ń pẹ̀gàn ó sì máa ga ẹgbàá fa òní ala kulli man batali hasidan atadiri alamani asata adab asata alallahi fi hukmihi iza anta lam taridali ma wahab la ilaha. ala kulli ma batali hasidan. sórí bó ti rọra wí ń da pọ̀ ó ní àlá yẹn bá ní àlá nínú kéwú nínú English táyì ká ẹni pé listing. àlá ọmọ ìyá mi listing tẹ́tí. àlá kulli ma ba'atali hasidan. bọ́ọ̀ bá tún ní bá ata ó ti tún mú alifu ni òfun ní fatia fatia gbọ́dọ̀ wábẹ̀ láyéláyé. ala kulli man batali hasidan. ala kulli ma batali hasidan. lima tó tún wí ni àfikún ọ̀rọ̀ mú torí nùnú ni sunkún lọ́gbà lóbi wá ní bàtà. ala kulli man batali hasidan. ó ní kulli man bá ń sọ fẹ́ ní batali hasidan. batali hasidan tí ń ṣe kéta mi kì ní tí ń pẹ̀gà mi pé kí ni lè fẹ́ pè pé kíní batali hasidan lọ́wọ́ sọ fẹ́ tí ń ṣe kéta mi ni kí ló dé wí fún orí. atadiri ala ma sọ́tàlẹ̀
الأدب atadiri ala man asatala أتدري على من أساءت الأدب o ti jẹ nǹkan o ti wá yó ọ̀fẹ́ ní kéwú wí dáadáa أدام الله حياتكم adamallahu hayatak. ألا ọmọ ìyá mi tẹ́tí mi gbogbo bí yòówù tó lè wà kátàjẹ́ ọmọ musa lọ bá ń gbọ́ ọ̀rá torí ẹ̀gàn àbọ̀ ọ̀rá torí kò lè rí nǹkan múnú ẹ̀ àbọ̀ ọ̀rá torí kò lè gbọ́dọ̀ ọlọ́run tí mo ṣe fún wọn ní mo sin àwọn àlè òsín mọ́ ọba ìpè torí ẹ̀ ló fi ra gbogbo ọ̀nà yòówù tó bá gbàdá you are welcome àmọ́ listing. على كل من بات لي حاسدا ìwọ tó ọ̀rọ̀ rẹ sọ nípa ọmọ musa ìwọ tó ti pẹ́ ọmọ musa ni wọ́n bá fàyè dá ìwọ tó ti pẹ́ ọ̀rọ̀ ọmọ musa ni wọ́n bá fàyè sọ o sì gbàgbé ìgbésí ayé ara tiẹ̀. على كل من بات لي حاسدا owó tó ti dẹ́kun ni ṣé o ti kọ́lé sílùú tó ti wá àmọ́ lè torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ́kà yìí la gbogbo nǹkan tó lọ́hùn ṣe fẹ́ dà lọ́rùn ti ṣe fún mi fàámà bi ni'mati rabbika fahadis bọ́ bá ní fi ṣe fáàrí kúránì náà ti yanjú ẹ̀ ẹ̀fín tẹ́ ẹ bá ní ẹ̀fín ṣe yànnà gbogbo nǹkan tẹ̀yẹ kó ń fẹ́ ṣe láyé alhamdulilayi. alhamdulillah ìwọ wá jòkó bẹ́ẹ̀ kọ́ ọmọ pẹ̀ gan lójú ọ̀nà kéwì yìí náà sì ni èmi ẹ̀ sì ṣe jálàbí ń wọ́n sọ pé ọ̀dà àmọ́ ń mọ̀ ọ́ ṣe ń mọ̀ ọ́ ṣe ni. jọ́sìn tí ń wéko yìí ẹ wo 20-something years ni tí n ti ń wá sẹ́kọ̀ọ́ kìí ṣe pé tí mo bẹ̀rẹ̀ wá sí ọ̀há sí ẹnìkan tó tọ́ pé wọ́n ti wádìí mi wọn ò rí ni àwọn onírẹ́kọ́ọ̀dù àwọn ìtàn ṣe rẹ́kọ́ọ̀dù ń jẹ́ sí wọ́n wádìí wọn ò rí wọ́n wá lọ purọ́ ń tí ń ò rí rí ẹ wá nírújà yìí wọ́n tán tí ń wọ sàárè ni adáràn ara wa àwọn ń jà ìwà ìtàlẹ̀ ń jà mọ wá jẹgbẹ ìwà àbúrò mi abúlé àbúrò mi kẹfà tí ẹ bá yí pé torí orí wá sí àgbáyé tí ń tẹ̀lé kí yín ti bímọ tí ó tó 50-something years ní mi báyìí nítorí ẹni ní sọ torí ẹ̀yin onítàn 50-something years ní mi ọmọ ọdún mélòó wá ní wọ mi bá tètè bímọ yìí ti bírú ẹ wàláyé ọlọ́wọ́ wọlá pé ń sẹ́yìn tẹ́ ẹ fi pawọ́pọ̀ tẹ́ lọ ṣerú tẹ́ ẹ ṣe ń jọ́sìn ni wàláyé ọlọ́wọ́ yọ padà lẹ́yìn ìdíjọ́ àlùkìyámọ̀ ni àmín. àbí tọ́wọ́ yìí pé mo bá jẹ̀bi yín lókun yín máa rántí gbogbo gbà gbogbo ọjọ́ tí n bá sì rántí yín sì máa bí ọlọ́run sí yín. bàbá ajíjà bẹ́ẹ̀ wọ́n ṣe nǹkan púpọ̀ bàbá gbà wọn àfa àrógun èmi náà rí ọlọ́run ní ń da mi wọn wẹ̀ ni bọ́lá wọn bá wá ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí n kó kí yóò nílẹ̀ tẹ̀lé mi mọ́ wọ́n mọ̀ fún wọn sí ẹ̀yẹ́ títí nìkan àbá wọn sọ̀rọ̀ mọ́ wọn nọ́ọ̀kì àfa wọn ọlọ́run lémi ni wọ́n nọ́ọ̀kì wọn. ẹ ṣe 419 ẹ fi jáde láyé ni. على كل من بات لي حاسدا ẹ máa wá pé wọ́n ti fọ́ gbá igbá tó lójú tó létí tó ní mu tí wọ́n ń gbé kì tí wọ́n fi ń gbá yàn wọ́n ti fọ́ igbá obìnrin lọ fọ́ gbá náà ansẹ̀tì ní bẹ́nu ẹ̀ ẹ má jẹ́ wọ́n gbà yín gbogbo ẹ̀yin tí wọ́n wọlé wá bá ẹ̀yin tí wọ́n fi fesibúùkù polówó ọjà fún ẹ̀rọ ra olè ní wọ́n. على كل من بات لي حاسدا ẹ má ṣe kéta ara yín ẹ má gbẹ̀gàn ibi à ń lọ nìyẹn torí mo tètè fẹ́ ṣàdúrà ó ní sọfẹ́ni tí ń tẹ̀gàn mí ni àtàdírí alámánà àsátàlẹ̀ àdàb. adi ọmọ bàbá ajísà fẹ́. àtàdírí alámánà ìjọ mọ̀. alámánà àsátàlẹ̀ àdàb. ìtakùrẹ́ àtàdírí alámánà àsátàlẹ̀ àdàb. àtàdírí alámánà àsátàlẹ̀ àdàb. orí ìwọ fẹ́ gbé mi ni bẹ́ẹ̀ ni tó bá gbé mi ní tí ń bẹ wájú rẹ̀ ní yọ dàrú mọ́ ọ lọ́wọ́ àtàdírí àlàmánì àṣà ó ṣe ìzàhárù nùnù. àtàdírí àlàmánì àṣàtàlẹ̀ àdàb. orí ó tún sáré díẹ̀ náà ó ṣe ìzàhárù ẹ̀ dáadáa. àtàdírí àlàmánì àṣàtàlẹ̀ àdàb. àdáhùn náà bọ̀ bá tún fà á mọ́nítọ́ fẹ́ wí yóò tún sáré. àtàdírí àlàmánì àṣàtàlẹ̀ àdàb. ọ jẹ́ ìgbà bẹ́ẹ̀ fún ọ àtẹ̀dìrí àlámọ́ni àsátàlẹ̀ àdàbù. Adamallahu hayatahu. àtẹ̀dìrí ǹjọ́ ọmọ mọ́ni àsátàlẹ̀ àdàbù ẹni tó ń ṣe kéta rẹ̀ ní ǹjọ́ ọmọ èmi lórí kó ń ṣe kéta ó ní àsátà alàlọ́hì fi hukmihi. ẹsẹ̀ wẹ̀ yàrá. àsátà alàlọ́hì fi hukmihi. sí òyìn ẹ̀yin tẹ́ ẹ bá kéwú yanjú tẹ́ ẹ gbégbá àfa sí òyìn bí kéwú bá dídú tẹ́ ẹ lé yanjú ẹ̀ sí òyìn níjókòó yìí. àwọn musa lórí bẹ́ẹ̀.
bàbá wa jíjà bẹ ẹ rí Mustapha wa dúpẹ́ pé Ọlọ́run mo dúpẹ́ mọ̀mọ́ náà mọ̀mọ́ gbogbo ẹ̀ Mustapha wa ó ní Ọlọ́run mo dúpẹ́ o mọ̀mọ́ tí mo ké ẹlòmíràn ẹ dá wàhálà lẹ fáwọn mi ẹ mọ̀ kéwù ẹ mọ̀ kán ẹ àròyé tí ní ó sì pọ̀jù bí owó àdúrà ẹ gbọ́dọ̀ jókòó lọ ẹ falásọ nbọ tí mo pé tiẹ̀ ti bàjẹ́ òkè tiẹ̀ yanjú yà fẹ́ wọn fi dọ̀tí yí àfa àlà bá lọ bí kan lọ sí wá sí ẹ̀ kàn kẹ́ ẹ bá gbowó àwọn àfa nǹkan wú ẹ̀yìn báyìí táwọn wí báwọn owó ẹ̀yìn àfa o ẹ̀yin lẹ́ ń pariwo látàárọ̀ ni ebi ẹjọ́kọ̀ ẹ̀ ń wo ti kálukú wí ẹ̀ ń sọ ń tẹ́ mú lọ ni mẹ́ta náà làwọn tí mo wá gbọ́ wá sí mẹ́ta péré làwọn tí mo wá gbọ́ wá sí bí wọ́n ti dúró yìí olólùfẹ́ ṣé Buhari ni wọ́n pè wàláì máa débẹ̀ ọba ìfẹ́ wa ẹlẹ́gẹ̀jì ẹlẹ́gẹ̀yàn ẹ wà ní ẹlẹ́gàn nínú àwọn tó dúró yìí o àwọn àfáàní o àfáàní ọ̀pẹ̀gàn àfáàní ọ̀pẹ̀gàn tí ọba nífẹ̀ẹ́ ń bọ̀ àfáàní ọ̀pẹ̀gàn àfẹ́ ẹgbẹ́ wàláhi làzim ẹni tí ọmọ kéwòn ní pẹ̀gàn yín àfáàní ọ̀pẹ̀gàn àfẹ́ ẹgbẹ́ ó di méjì ẹlẹ́gẹ̀ta òun làwọn tó wá gbọ́rọ̀ Ọlọ́run mo débẹ̀ wàláì inú tí mo rí tó wí lónìí Ọlọ́run mo túbá ìyẹn tó ṣe kéta ẹnìkan mọ́ ó ní kéta ọ̀dá ọlẹ́gàn ọ̀dá ń bẹ ní tí ó mú tiẹ̀ lọ níbẹ̀ ń sì ń bẹ ní tí ò ní sọ̀rọ̀ yẹn lẹ́yìn mọ́ni láyé lónìí yóò mú yàn pé so ọ̀rọ̀ ẹ̀yàn ní pé Ọlọ́run mo túbá ó dúró àlùkí àmọ́ Ọlọ́run ó pè wá síra wa ni èmi ò tún sọ̀rọ̀ lẹ́yìn mọ́ o ń bẹ nínú wọn yàn ń sì ń bẹ nínú wa tó yẹ pé rí ibú tọ́lọ́run ti ní yóò ṣe lẹ́yìn ṣètánì pé máa dáhùn jáde superstition ni àwọn eléré ibú nù Ọlọ́run ti kọ́ pé ibú làwọn ó ṣe kú láyé mo dúpẹ́ Ọlọ́run àfàtàkùrẹ́ jẹ́ ń kó ń bẹ ọ̀rọ̀ ni mo ti kìlọ̀ fáwọn àfàtò ẹ̀yin ọ̀dọ́ àfà mo ti kìlọ̀ fúnra wa tó èmi náà jẹ́ kan nù yín ẹ jẹ́ àlọ́ bẹ̀rù Ọlọ́run ẹ má jọ mọ́ gbé owó dìgbà tá à ń kọ́ọ̀bù bá ń ṣe déédéé ọwọ́ yín nítorí pé ẹ fẹ́ ṣe forward nine ẹ fẹ́ déyàn mọ́ ebó owó yín náà níjọ́ ẹ ti ní ẹ fi ìyàwó lẹ̀ ní ẹ̀tọ́jú ẹ ìyàwó lọ́lọ́ kọ́lé ara ẹ̀ ní gbé bẹ́ẹ̀ ẹ fi ìyàwó lẹ̀ ní ó kókó bí ọba ó tún lọ kọ́lé sí fúnra ẹ̀ níṣẹ́ owó ara ẹ̀ ẹ sì ń pariwo kíní wá di inú àwẹ̀ ẹ ń sọ̀rọ̀ àwọn dáàni ayára sọ nsọmọlú wọ́n gba gbogbo aṣọ tán lọ́wọ́ tí tani ọlọ́mọ́ta wọ́n wá ń pín lẹ́yìn ẹlẹ́pàá ẹni la ilaha illallah. La ilaha illallah. bàbá àdínì mẹ́sẹ̀gì mi fún yín lẹ́nìí mo ti parí yìí hùn ọbẹ̀ lórí Buhari Musa kárí gbogbo ẹ̀yìn ọ̀dọ́ àfa bàbá àfa ńlá ẹ̀yìn ti kọjá yìí hùn bá a ti bá yín ní láti jọ yìí ó kọ yín ó sì bàjẹ́ fọ̀sẹ̀ntọ́ sọ̀rọ̀ yín láyé darí wàláhì nígbà tí ẹ̀rìn báwọn àfa yín ti rìn ẹ̀rìn báwọn àfa yín ti rìn ní ọlọ́lọ́mọ yẹ àfa mi tó kọ́ lẹ́ ti bàjẹ́ ẹ̀yin kọ́ a bá ń sọ̀rọ̀ àwọn àfa àwọn ọ̀dọ́ àfa ní Buhari báyìí ẹ̀yin tí ó bá challenge mi torí wọ́n lè gbé gbọ́n náà bẹ́ẹ̀ wọ́n pé gbogbo àwọn àfẹ́ èkó ní búni náà wò ó. bàbá àdínì àtẹ̀yìn tá a fún lóye ìyáyájá yé tèwí ká máa lọlé. Allahumma urzuqna qalban khashi'a. Ọlọ́run gbogbo wa pọ́tàtà wà ń bílẹ̀ ní inú mi dùn pé dákẹ́ jẹ́ o ṣeun inú mi dùn pé dákẹ́ jẹ́ Ọlọ́run mo bẹ̀ ọ́ ni Moses bá wa pèsè ọkàn tó ṣe pé yóò máa bẹ̀rù Ọlọ́run. wa badana sabira. bàbá àdínì wa badana sabira. Ọlọ́run kò fún wa ní bọ́dì náà tí ó bá ṣe. yọ wọlé. amiina. ọlá àfa mi wájú Ọlọ́run. Allahumma amin. àwọn tá a jọ ń bẹ láti ìgbà tẹ́nìkan ò tí mọ̀ mí nù. òun náà ń gbẹ gbogbo bọ́lọ́run ti ń ṣe rúgàgà wá ti ní sìn Ọlọ́run san lẹ́sàn ni. gbogbo wáàsí tí ń lọ láyé tá a lọ tá a bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ tá a sì parí láago márùn-ún àṣùbà tí wọ́n mọ̀ pa àwa àti rúgà ni. àmọ́ ń jọ́ náà kì í mọ̀ pé òun náà rí báyìí kò sí nǹkan kan gbogbo àyà ni sápálá ni. Ọlọ́run wá san lẹ́sàn nísìnyí Ọlọ́run ti wá bà sírí òun náà ayé rẹ̀ ti dáa wàláyé gbogbo ẹni bá fọ kankan tẹ̀lé mi láyé ayé wọn sì máa dáa. Insha Allah. bẹ́ẹ̀ náà ni tọ̀hún ọmọ táyé bí bóun náà ti wà lóyà sí mi nu ti wà tipẹ́tipẹ́ mo ní ẹ̀ ní tẹ̀rí inú ayé
ọlá àníyàn yín sí mi wọn ò sì tẹ̀rí ọ àti rúndùn náà ọwọ́ mi lọ́dàgbà sí mistura gbogbo wọn ń kó wọn lọ́wọ́ àti ni wọ́n máa fa òun lọ́wọ́ ni mistura wọn fà lọ́wọ́ wa ni ẹ wá ayé wọn nú ayé lónìí ṣé wọ́n tẹ̀rí ni wọn ò tẹ̀rí àníyàn wọn lọ́dà àfà yàníyàn rẹ̀ ọ̀dà tiẹ̀ wọ́n máa bàjẹ́ bàbá àdínì. walisana zakira. ọlọ́run kó sì fún wa láwọn àwọn tí ó bá fún wa which is tongue tí ó bá fún wa kọjá ìtí ọmọ dákọ̀ ọlọ́run. wasinna tawilan fil khairi. ọlọ́run wá fún wa ní ẹ̀mí gúngùn ẹ̀rí ká lọ ọdún tó pọ̀ tó gùn tó sì ní dùnnú kó wá fún wa bil khairi pẹ̀lú oore. mustagilan bil ibadati rabbina. ẹ̀mí gbogbo ohun tí mo tọrọ bàbá àdínrín àti gbogbo ẹ̀yin olóyè àti baálẹ̀ àwọn baálẹ̀ mọ̀ gbádùn láyé àwọn ọmọ kan bẹ nínú oko nísìnyí táwọn àbá wọn ṣiṣẹ́ ilẹ̀ lọ́wọ́ ó bọ́dọ̀ dúró mẹ́ ọlọ́run ẹ ṣá baálẹ̀ ń bẹ létí ẹ̀ kò sí wàhálà èló lẹ pa èló lẹ kó dé láìla ẹ̀yin baálẹ̀ gbogbo ẹ̀ dọ̀hún. nasarallah ta'ala. bàbá baálẹ̀ gbogbo ẹ̀ dọ̀hún ojú àtúwárí. nasarallah ta'ala. ẹ dàgbọ́n gbogbo ẹni tí bá ń gbọ́hùn bíbí ti sọ̀rọ̀ ẹ ní la ilaha illallah. la ilaha illallah. ọlọ́run náà lẹ pè jẹ́gẹ́dẹ́ báyìí. la ilaha illallah. ẹ wá ní Allah bí kọ́lọ́wọ́n dá wa lóhùn. Allah. bàbá àdínì. nasarallah ta'ala. ẹni ó bá ran ọlọ́run lọ́wọ́. wa nasara al-islama. tó sì ran ìsìlámù ẹ̀sìn wa yìí lọ́wọ́. fallahu yansuruhu. ọlọ́run ní wàláhì ẹni jẹ́ tí ó bàjẹ́ èmi náà ràn lọ́wọ́. wa man jahada fillahi haqqa jihadihi. bàbá àdínì fáwọn alẹ́ ọ̀sìnmá ẹni wọn wá jagun sójú ọ̀nà ọlọ́wọ́ tọ́jà ní ogun dáadáa. walam yattabi khutuwati shaytani. kọ̀ wá tẹ̀lé ojú ọ̀nà ṣètánì ńgbà tó joyè tán ti ń jagun ọ̀hún. àìmọye bàbá àdínì ni wọ́n ń mutí. ẹ̀yin tẹ́ ẹ̀ máa fa àwọn èèyàn joyè ẹ̀fẹ̀ lomi joyè tán kirikiri ńlọ́láńdì sí. ẹ máa rún. ẹ̀yin àfa fìyàn joyè ẹ máa wojú lẹ̀ dáadáa. ẹ̀fẹ̀ lomi joyè tán wà láyé fẹ́ ń kirikiri. wọ́n máa kí bàbá àdínì kínní níbo. bàbá àdínì wàláhì làzim ẹni abá ti fi joyè bàbá àdínì àti challenge yẹ tọ́lọ́hún ló kù. bá a bá rí yín wájú eléré nìyí tí wọ́n bá gbé ẹ̀yin ìjọba zò ẹ̀jẹ̀ àjọ rìn àwọn ọmọ kẹ́ bàbá àdínì àwọn àdìgún símọ́nù. ẹ ti joyè kẹ́ ẹ mọ jẹ́jẹ́ kódà bẹ́ẹ̀ bá ń jà nísàwọn yẹn ni ọmọ ni bàbá àdínì àwọn àlè usmanu ní Mushin ó ti di kẹ́ ẹ máa lọ yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà bẹ́ẹ̀ bá fẹ́ gẹ̀ẹ́sì ẹ̀sìn tọ́lọ́hún bínú sí àfikẹ́ yọ̀gùn tó dábàá ká yín mẹ́bẹ̀ wọ́n pé bàbá àdínì àdínì rẹ̀ rìn. ya bani adama. jama àbí mo ti sún yín ni ó ní ya bani Adam. wa'lamu. ọlọ́run ìmọ̀ níbi àdẹ́mọ̀ wa'lamu ẹ lọ́ọ́ mọ̀. anna al-yawma alladhi tuhsharuna fihi ila Allahi. ìjọ tí kò gbó ìjọ èmi ọlọ́run táwọn kò yín lọ wájú ọlọ́run báyìí. fawjan. takifuna bayna yadi Allahi saffan saffan. ẹ wà dúró wám níwájú ọlọ́run sọfán ẹ dùn sáfúsáfú. wa takra'una al-kitaba harfan harfan. ẹ máa wá kétìrà yín àbá làwáwẹ́ àràfí lẹ́yìn àràfí bẹ́ẹ̀ tí ka pépà ní kálukọ́ máa wá kátìrà rẹ̀ ẹni ogérí ẹ̀ tóbi sówó ọmọ ké. wa takra'una al-kitaba harfan harfan.
alábùkẹ́ tẹ kámọ́kànnà tẹ pa ẹ̀yọ́gbà wájú ẹ̀yọ́gbẹ́yìn lẹ́ẹ̀ bá ń jẹ́ lówó máa ké wájú ọlọ́run. وتقرؤون الكتاب ẹ wo ayọ̀bọ ni ọmọ sì pa ìyá ẹ̀ ń bẹ lórí fóònù mi ọ pa ìyá rẹ̀ tó bí la ilaha illallah. ẹ bá ṣe tán èrè yín yí ẹ mọ ibi tẹ́ ṣẹ́ tiẹ̀ sí mọ́ ẹ lọ́mọ musa fẹ́ràn owó èèyàn pa ìyá ẹ̀ torí owó. ẹ náà débi àdúrà ẹ ń wò hàn ẹ lẹ́mẹ̀ ní o fi 150 ilẹ̀ ẹ lẹ́mẹ̀ ní o fi 200 èdè sàmánù fún wa wọn gbé ẹdákùnrin dákẹ́ wọn ké Kùránì nǹkan dákẹ́ kí ni wọn jà lẹ́nu èdè sàmánù fún wa àwọn afáànù ẹ sì lẹ́nìkan fẹ́ràn owó nǹkan tiẹ̀ ń ṣe ẹ̀ wíwẹ̀ kí lè wá wẹ̀ owó ẹ ṣe ta kúlù yín ẹlòmíì dá àfa alábùkù nù mọ́sálásí wọn gbé ẹgbàá máìkì lọ́wọ́ wọn ìtàn náà tó jáde ẹ bá ti rówó àpò wọn ò ní dákẹ́ mọ́ owó náà níbà òun náà wàá múra ọlọ́run wọlá bẹ́tìlá tìkì kọ́wọ́lá sàfàtì mọ́ríwá ọlọ́run wọlá jabali tó ní torí kìnnì èló wọn fi lẹ̀. وتقرؤون الكتاب حرفا حرفا ẹ máa ké tírà yín bẹ́ẹ̀ ti ṣe lo ayé bẹ́ẹ̀ ṣe tọ́jú àwọn ọmọ yín bẹ́ẹ̀ ti ṣàwọn ìyàwó yín ẹ̀yin ìyàwó wa tá bá tọ́jú ẹ ṣàṣe sùúrù ẹ máa bá wa tọ́jú ọmọ lọ odidi alikiyama wọ́n na ọkọ mi yóò sì ya wèrè ó fìyàwó lè ọ̀tọ́jú ẹ̀ ó fún lẹ́tọ́ ẹ̀ ẹ wá ń lọ kílọ̀bù bí wọ́n ti ń jó hòhò ẹ ń lọ kọ́wọ́ bọ̀ wọ́n ń dì ẹ fọwọ́ ra wọ́n ń gbá yà ilé ìyàwó rẹ̀ sì gbé kalẹ̀ gèlètè yìí níbi wọ́tàmẹ́lọ̀ yìí ó yí sọ́tún ó yí sósì òun wò ni. وتسألون عما علمتم سرا وجهرا La ilaha illallah Muhammadun La ilaha illallah ẹ wo àwọn àfa wa wọ́n sì rí ẹ̀rí tẹ́lẹ̀ yìí tẹ wọ́tàmẹ́lọ̀ ọ̀dọ̀ ọ̀hún. وتسألون عما علمتم سرا وجهرا ẹlọ́kùnrin ní Allahu Akbar. Allahu Akbar. àfa àhádì ọmọdé adé ni púpọ̀ ńlọ jẹ́ kí n lo àsìkò báyìí èmi sábà pẹ́ wá sí mọ́nìsìn mo ti ṣe wá sẹ́yìn kù tí ń du ara ti wá di àyọlò torí kéèyàn máa kú pé bẹ́ẹ̀ bá kú nísìnyí lèmi ò ní a máa sọ fún wọn wàhálà Buhari ti gbàgbà yóò ṣe wá sí musin yóò ṣe kínní wọ́n ń pe òun náà yín lọ àmọ́ wo tiẹ̀ lè mọ́pọ̀ tó tèmi torí kéwu rẹ̀ náà tó tèmi ìdínú bàbá àdínì mo fẹ́ kẹ́ ẹ délé kínú yẹn mo wá dùn pé àfa yìí bá wa sọ̀rọ̀ o bá a ti ń rẹ́ni tó náà ó sì kì wá ń lọ ọ̀dọ̀ wọ́n yín bàbá àdínì ẹ ṣe dáadáa nígbà tó lọ́n fẹ́ sànù yín ọwọ́ ní kí ni bàbá wa àfa ńlá kí wọ́n wé láwà ní fún yín lónìí ẹ̀wọ̀n tó kù tẹ́ lò tá lè sọ tó kù tẹ́ lò nù ayé ẹ̀wọ̀n tẹ́ ẹ ti ń bá bọ̀ ẹ wá wo tẹ́ ẹ wá fẹ́ fi parí ẹ̀ báyìí bàbá àdínì sẹ́ẹ̀rì pé àwọn àjọ àlẹ́ òsì mọ́ wọ́n ro àlìjẹ́nà ròyìn púpọ̀ ẹ̀wọ̀n tẹ́ ẹ ti ń bá bọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá sì fáìn báyìí ẹ ti dán nǹkan wò sẹ́yìn bàbá àdínì ọ̀dọ̀ ọ̀hún. وتسألون عما علمتم سرا وجهرا àwọn tó mọ ìgbà ewé bàbá àdínì wọn wá ń kan sára síbi lẹ́yìn pé ó ṣe àfa yìí wọn ti gun oríṣiríṣi ẹṣin ilẹ̀ ìlẹ̀lẹ̀ bọ́lá òun náà tiẹ̀ ti sọ̀rọ̀ wájú àlìkìyàmà ọmọ ànábì Ádámù ó tiẹ̀ dàrú mọ́ wá gan lójú ṣé yóò sì yẹn ju gbogbo wa yìí ó sì ló wọ́n yàn. Allah. ó ló wọ́n yàn ọba tí èsè pé sẹ̀sẹ̀ ń ṣiṣẹ́ ni ó ti ṣe kalẹ̀ ní àfa Musafa yasaluhu man fi samawati wal ardi kulla yawmin huwa fi sha'ni. yasaluhu man fi samawati wal ardi. ẹ̀yin principal ẹ̀yin lẹ́jẹ̀ máa ṣẹ́ẹ̀tì question tèmi ọlọ́run kọ́. ẹ̀yin bíríkìlà ẹlẹ́dẹ̀ máa rán yanrìn àti gíráàbù àbí gíránẹ́ẹ̀tì àti sìmẹ́ǹtì tèmi ọlọ́run kọ́ kápẹ́ńtà ọ̀rẹ́dẹ̀ máa wọ́n ọ́ máa fa tèmi ọlọ́run kọ́ àáfà ọ̀rẹ́dẹ̀ máa ṣe rìhásà nulẹ̀ bí n bá dójú agbó bó ní tiwi tèmi ọlọ́run kọ́ ológun èrè yín dàrú bẹ́ẹ̀ bá fẹ́ sa gbogbo ẹ̀ pọ̀ ẹ̀kọ́ practice nulẹ̀ náà àmọ́ ẹgbọ́n ẹ̀yàwó èrè débi kẹ́ẹ́dẹ́wò lára àwọn ọmọ yín àbíyàwó
يسأله ما في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان. Bàbá àdìjọ́ àlìkí àmọ́ bàbá bàbá ńlá bọ́lọ̀ bàbá bàbá àdìní tọ́ba àdìjọ́ àlìkí àmọ́ tọ́lọ́ ń bá ń dájọ́ ti ń dájọ́ àwọn ẹranko ẹran tẹ́ ẹ̀ fi ń kanra wọn ni láyìlá bàbá ẹlòmíì ọkàn ní ìjọ́ àlìkí àmọ́ eré bàbá rẹ̀ yóò sì fọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ ẹran kan bàbá yín ọkàn ìjọ́ àlìkí àmọ́ ìwọ ọmọ wa sùn pé yé eré bàbá mi ló máa ń fọ yìí Ọlọ́run ní kẹ́tì fọ́ ẹ̀ màláíkà ẹ̀ mọ́ ọmọ odó wa wọ́n fọ eré bàbá ẹ̀ pátápátá ni. Allah. ẹ̀yin tẹ́ ń lọ wò rẹ̀ ẹran kíkàn ẹ̀yin náà tún dáná Ọlọ́run ó pe yes ẹ máa múnú àwọn wọn wá ẹ kó wọn wá àwọn òun ní sá àdúgbò àwọn tí mi sọ Ọlọ́run ìwọ àti ìyá rẹ ẹ bẹ́ẹ̀ sí ara yín ìwọ àti ìyá rẹ ọkàn ara yín wọ́n ń ṣe musaba kátólì kùránì ẹ lọ́ọ̀bẹ wọ́n ń ṣe ìdíje kùránì ẹ lọ́ọ̀bẹ kẹ́ ẹ kú bẹ̀ bá mú. ẹ lọ́ọ̀bẹ kẹ́ ẹ kú bẹ̀ bá mú ẹ ọba ti pọ̀ lọ́dọ̀ àfáà dín nísìn lọ́dọ̀ àwọn àlè osùnmá musaba kátólì kùránì wọ́n ṣe mólúdì ọ̀lọ́ wọ́n wá ń fẹ́ràn kàn ẹ̀ wá ń gba tíkẹ́ẹ̀tì wọlé ṣe é mọ̀ pé mùsùlùmí àchẹ́rìsì ẹ̀sìn wa tó àgbà àwọn kírísítẹ́nì ni wọ́n lè ní pásítọ̀ tí ń bọ̀ wá ṣe kìnní fáwọn yìí o gbogbo ọmọ ọjọ́ 1,000 lẹ́yìn gba tíkẹ́ẹ̀tì kẹ́ tó wọlé ẹ̀rí báwọn pé 1,000 lẹ́ẹ̀fì wọnú ilé o wàlẹ́ bàbá wa fáńlá yanni Buhari ní ń bọ̀ 1,000 lẹ́ẹ̀fì ní gẹ́yìn Buhari ní àwọn àlọ́ fò ó ṣé bí táà ti lè yọjú wa mẹ́ wọ́n ní kò sí àwọn tó jà mẹ́mẹ́ o èmi ọlọ́wọ́ 1,000 wo Buhari àmọ́ ó lọ sí ọwọ́ ẹ̀ ó lè lọ́ọ́ jí owó gbé nítorí pé Pasuma ń bọ̀ ní wọ́n bá ní Pasuma ní o ẹ̀ sì wọ Ankara ẹlẹ́mi ò nídìí Ankara àwọn fẹ́ wo Pasuma ló jẹ́ ọlọ́run Ankara. Allah. àáfà wo lẹ pè wá rí tẹ ẹ dá Ankara pé ẹ fi wọlé ẹ̀yin àáfà lẹ́kọ̀ọ́kọ́ mọ gan pé ká wọ Ankara torí pé àfa ń bọ̀ àti ìwòlú ní ẹgbẹ́ àfa níjọ́ tó ti ń gbé kí ẹnìkan ò pè ọkọ̀ wá ṣe súná rí súná òun náà tán wá pè lọ sẹ́ńbẹ̀ ha ó rí pé wọn mọ̀ mọ́ ọ wá wí sínú sàmì náà ha eléyìí ibú Allah. ọ wá wí sàmì náà ha sókè gbé láti bẹ̀rẹ̀ má ṣe sàmì náà ha sókè láti bẹ̀rẹ̀ ni o ti gbé kágbọ́n tó ń wí. Naam. Ṣé adi ló wí bẹ́ẹ̀? Ẹjọ́ wí ni. Bàbá àdínì my best friend. Àfáyàyà. وتسألون عما علمتم سرا وجهرا. Ìwọ olóyè wa kan lẹ́yìn agbo. Aṣíwájú. Ẹ bá ń pe aṣíwájú. Haji Daud bàbá wa àfáà lánìkẹ́ máa bọ̀. Mufti. Mufti. Wọ́n ní ẹ máa bọ̀ lórí ìjòkó. Mufti wa wà lẹ́yìn àgbo. Bàbá àfáà lánìkẹ́ máa bọ̀ lórí ìjòkó. Mufti ti jókòó. Aṣíwájú àdínì Alhaji wa Dahud Ayéyẹmí àwọn dà àwọn àràǹtà ń wí ni o kí lè fà wọn jẹ náà aṣíwájú wàláyé aṣíwájú àrímúfútí aṣíwájú dà àwọn tí ó jẹun nínú ọjẹ wọn gbádùn Allah. àwọn tí ó jẹun àwọn àlejò wọn ni àwọn ẹni ẹlẹ́ni ọ̀sà jẹun ẹ bá ń pa síwájú ẹ jẹ́ mi náà máa fi yín sinmi àbá kámẹ́rà máa lọ ká àwọn tó dúró yìí náà èèyàn ni wọ́n máa lọ ká wọn èmi torí mi ni wọ́n fi wá ọlọ́run ó jọ dáa fún yín Amina. wàláì torí mi ni wọ́n fi wá so ti ń ká wọn báwọn máa ká wọn o
wọ́n sì ń bẹ lẹ́yìn náà. Bàbá ọ̀ya máa bọ̀ níyìn ìwọ la síwájú síwájú kò ní ìbáyìí aṣíwájú gbogbo ẹ̀ dọ̀hún aṣíwájú dógó ọlọ́run ó tún wà lórí iṣẹ́ ó tún ga ju gbogbo àwọn yòókù lọ. ìbáṣe pàkú láàyè o. Àbábá Muhammadu, Àbábá Muhammada, ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì o, àwa ò bá kàláyé máa. Tàórẹ́tà ti Musa, Ìnjílà ti Ìsá, Sábúrátù Dáúdà, Al-Qur'an fọ́sẹ́lá. Ìbáṣe pàkú láyé. Àbábá Muhammadu, Àbábá Muhammada, ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì àwa ò bá kàláyé máa. Tàórẹ́tà ti Musa, Ìnjílà ti Ìsá, Sábúrátù Dáúdà, Al-Qur'an fọ́sẹ́lá. Inú mi dùn abáàdín ó ti wá tòsí lọ́dọ̀ mi ẹja gbé mufti náà wáyìn jókòó abáàdín ni. Mufti alẹ́ ó sì mọ́. mo láìkì àwáyìn gbọ́ sit down sir. bàbá balẹ̀ dà. wọ́n ti dé. bàbá balẹ̀ dà. bàbá balẹ̀ ní kí n dákun kan rọra fà wọ́n lẹ́ ń bẹ̀ wọ́n àgbàlagbà bàbá dàsìkò owó á pè yín jáde ẹ jókòó báwọn mufti ni ẹ jókòó lẹ̀ ẹnu wọn bá wá bí dakọ́ wá béèrè sẹ̀mó kan lọ́wọ́ yín yàn ẹni kọ́ ẹja pariwo àsìkẹ́ tó wọn béèrè kankan lọ́wọ́ wọn báyìí lẹ́yìn ká béèrè owó lọ́wọ́ wọn báyìí kò sí tíyẹn lè béèrè yàn. Yaboto dismiss from here dismiss. ẹni Allahu Akbar. Allahu Akbar. bàbá sì lọ tán gbogbo èyí tá à ń ṣe yìí ó kọ tó bá wù yẹn pé eré yín lọ dàrú gbogbo tó bá wù yẹn pé bó wù yẹn ní àáfàá wá ń sọ kínní bó wù yẹn láàfàá yẹn bó wù yẹn máa ṣe kó gbogbo ẹ̀ ni ẹ máa sọ gbogbo abá lọ tán gbogbo ẹ máa rún láàrin ara yín mọ̀ sọ gúgúrú nù ẹ máa rún ẹ tún rún tẹlómìn náà bẹ́ẹ̀ pànẹ́bí ọlọ́run ẹ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹ máa sọ tìyínú tí wàá ń dá lọ́nu ètò àwùyẹn máa wí mẹ́ tó bákan náà la kéwú àmọ́ yóò yẹ ajura wa lọ yóò sì wúlò jura wọn lọ ó ti parí lọ́dọ̀ ọlọ́run ni tọ́ wàlẹ́ sàkúlù nàbí jì mọ̀rìsálù gbogbo àfáà kí o fi ṣe wá sí àmọ́ náà wọ́n wá sí mọ̀ wà nù wọn alhamdulilayi lẹ́yìn sàkúlù nàbí jì mọ̀rìsálù gbogbo àfáà kí o fi ṣe wá sí gbogbo olówó kí o fi nà síbi tọ́lọ́run fẹ́ gbogbo alágbára kí o fi lò síbi tọ́lọ́run fẹ́ gbogbo onípò kí o fi wúlò nù ayé bá a ti wá láyé nù ẹni bá ti yé tẹ́wá ní wọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn kọ́lá kò ní wọ́n yọkàn wọn kẹ́ ìyá wọn òbí wọn dáadáa ni afáàgà ni ẹ̀yà. وتسألون عما علمتم سرا وجهرا. wàláyì ẹ ti joyè tán á bì yín léèrè ntẹ́ mà ní kọ̀kọ̀ àti ntẹ́ mà ní gbangba ìjọba kẹyìn kan tẹ̀rí ìyàwó mọ́ ẹ̀rí ọ̀rẹ́ mọ́ ẹ̀rí ọmọ mọ́ ẹ̀rí ẹbí mọ́ ẹ̀rẹ́ nìkankan mọ́ tẹ̀wánú kòtò àgbẹ̀yìndé immediately bàbá ti jù yín bẹ̀ tán aṣíwájú dìde láyìlá. yàyà yín bọ̀ ó wù òyìn wọ̀ wọn ò ní rí ẹnìkan mọ́ ó kù àtàwọn mọ̀lẹ́kà méjèèjì wàhálà dé. tí o bá sí ṣe ọlọ́run tá a bá rí sí mi rò pọ́nrọ́ lẹ́yìn yọ yanjú bẹ́ẹ̀ bá sí wàláhì làásìm yọ yanjú. kánìkì bá ṣe baálẹ̀ ni wàláhì àlérí kìíní tó baálẹ̀ kìíní ọlọ́run ọba ìbálẹ̀ tó ti jẹ kílẹ̀ yìí tó jẹ bẹ́lẹ̀ iná báyìí tún lọ ẹlòmíà bọ́ bẹ́ẹ̀ àwọn tí ó tiẹ̀ bọ́ bẹ́ẹ̀ níṣẹ́ ọlọ́mọdé ọ̀rẹ́ baálẹ̀ yìí ni bí wọ́n ti pa wọn mọ̀ wá wọn ló yẹ kọ́ kàn wọn náà bẹ́ẹ̀ mi yín bá gùn jù ní sìn ẹ̀dá náà àfi kẹ́ ẹ máa pa àwọn afáàkẹ́ máa ṣàdúrà fún yín wọ́n máa sáré kó kúrú ni àníkọ́ kan àwọn náà káwọn náà jẹ́ àwọn tá a joyè lágbádùn jù n ò joyè tẹ́nìkan máa wá mi kí pé kó tètè lò tán ẹni tó wá ní kí n kó nbẹ wà yín àbí ọba pariwo kú láyé torí sí ariwo ní
ó sì lẹ́ni ọlọ́run gùn bí ti ń ké ìfẹ́ lórí bá ké bẹ̀ láàrin wákàtí méjì àdánwò dé. torí náà bàbá àdínì èèyàn ti dénú kòtò yàyà. summa yusaqul muttaquna ila al-jannati wafuda wafuda. bàbá wa déwájú ọlọ́run bàbá wa jísàfẹ́ bàbá wa déwájú ọlọ́run ni níta kéwájú yín nù àwa tó à ń lọ àlìjẹ́nà àwọn tí wọ́n bá jẹ́ àlìjẹ́nà aṣíwájú ọlọ́mọṣà ṣe gbogbo ayé lọ́mọ àlìjẹ́nà. amina. wàláhì ẹlòmíín bẹ ní ikọ́ gbàwẹ̀ kì í gbàwẹ̀ mùsùlùmí sì ni ọlọ́run sì ní túláàsì ni kọ́dà bí bàbá yín bá kú nú àwẹ̀ àwẹ̀ wa kú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀pẹ́ kí ló dé báyìí adi àwọn wo la pè yìí abáàdínì wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá kú nú àwẹ̀ tó jẹ́ mùsùlùmí àwọn míì mọ ipa pàtàkì tí ń bẹ lára Islam ẹni ó kú nú àwẹ̀ ẹ̀pin àwẹ̀ tó kù tí ó gbà ẹ̀pin fáwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni Shamsun ìwọ làgbà ọmọ wọn ok ìwọ mú 9 Adija ìwọ mú iye báyìí ìwọ mú iye báyìí tí Shamsun tí ó gbé jíìpù yín òun ni ẹjẹ́ tiẹ̀ pọ̀ ta ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ mọ́ nú ayé òkú ó gbé gbèsè àwẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni àwa bí í léèrè yàrá Sókótó. man halala la halala. ẹni bá wá ṣe ẹ̀tọ́ tó ṣe ní ẹ̀tọ́. wa harrama la harama. ó sì ṣe èèwọ̀ ó ṣe léèwọ̀ bọ́lọ́hún ti ní à ṣe. wa yastahi Allah sirran wa jahra. wọ́n yẹ sàyí ìsìn wọn ti ju Ọlọ́run. sirran wa jahra. ní kọ̀kọ̀ àti ní gbangba ń bọ̀ yàyà ìyá wa náà dà ìyá wa oníyàn dà ìyá wa oníyàn àwọn dà mo fẹ́ kí n ṣàdúrà bẹ́ẹ̀ ti dákẹ́ dáadáa ìyá Ọlọ́run mọ̀jọ́ dáa fún yín kálukú sì dákẹ́ dáadáa ìyá oníyàn àgbàlagbà ni wọ́n ni. àwọn ni president. President Bola Ahmed Tinubu Women Forum Lagos State. ìyá Jagaba. Allah. inú ìyá yẹn náà dùn Jagaba màmá ó ti dá a máa pàdé Jagaba gbogbo ẹ dọ̀hún wọ́n ti fọ́gbá wọ́n fọ́gbá o nǹkan dé. ìyá wa ẹ máa ọ̀dọ̀ mi lẹ̀ ń bọ̀ Ọlọ́run jọ da fáwọn ọmọ yín wọ́n tọ́jú ẹ wò bẹ́ẹ̀ sì dàbí ẹ sì wá dàbí múndíá ẹ dákun ẹ bọ̀ mí lọ́wọ́ mo ti bọ̀ wọ́n lọ́wọ́ wàláhì ìbàjẹ́ kan bá lóun ọ̀pá mi ọ̀ọ́kà lọ́sàn-án. sẹ́gbọ́ ìyá ni ní kúkú òjijì. àmín. wọ́n ní lágbára Ọlọ́run ẹ gbọ́ báwọn ẹ bá délé mọ́ lọ wíwí kú yìí. gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé ìyàwó ni mo fẹ́ rí ẹsẹ̀ kíá. èbó èbó jẹ́ ni la ilaha illallah la ilaha illallah ó sin baba wa Alhaji Àgbà púpọ̀. radiyallahu ta'ala. àwa pẹ̀lú ẹ̀ lájọ sin baba wa Alhaji Àgbà. wàlá inú rẹ̀ wá dùn gbàtà ríra wa àtúnrán ti ọjọ́ sí. èbó jẹ́ dákun máa sọ̀rọ̀ àárín o eléri ibu ni wọ́n má jẹ́ wọ́n jí ọgbẹ́. kí ni wọ́n wí ṣé ti yanu ṣé ìyá ló fún yín 10,000 sótó ni. kágbà bẹ́ẹ̀ ta ló ń tẹ̀lé wọn wa ẹ dá sí fún yà ẹ sọpọ́tì owó yà 10,000 yà fílẹ̀ àmì ẹ sọpọ́tì wọn ẹ̀yin tẹ̀ tẹ̀lé wọn yẹ sọpọ́tì wọn mo fẹ́ mọ iye tó wò yà ọjà àbí bàbá ni ìyá ni ẹ gbà bẹ́ẹ̀ alájà kìíní ẹ ọ̀ máa ṣe alájà wa Moderate Buhari Musa ìyá mi ni
ìyá mi ni ti ń tẹ̀lé mi bọ̀ pé ọ̀kan tó nù alájà Fawúsá ni ti Buhari náà tó ni ìyá mi tó lòun náà ta tún ni yes Saida R.A. Jima Samari Adini Ali Osman ọlọ́run jàre yín pẹ́ ta tún ni ẹ̀yin kọ́ mama Amira General we need your support ẹ lọ́jọ́ kó yá àgbà ó dalẹ̀ fọ́tò ìyá ni ọ fọ́tò dà alhamdulilayi ọlọ́run ò ní ṣe lẹ́yẹ̀ kan yìí fún yín ọlọ́run àfa mi wájú ọlọ́run ẹ ṣeun ma alájà wa wòlẹ́yìmá Laminu àwọn dà wòlẹ́yìmá owó èlò gbé dání fún ń bọ́. àwọn tí wọ́n ń ṣe gbogbo ìjókòó yìí ìyá tó ń ṣe. Allah ṣé wòlẹ́yìmá wọ́n ní gbogbo ìjókòó yìí alhaja wòlẹ́yìmá wọ́n ní bàbá ṣe Lamina Amira General ẹ̀ ní ẹ̀rá tẹ̀yìn ikú ọ̀pọ̀ àdúrà nù. Gawati da Mukaddimatu Shuara sóye rẹ̀ nu Ruka òun ni Mukaddimatu Shuara ọlọ́run èmi lọ sọ̀rọ̀ Ruka fún Ruka la fún lóye dákun ẹ mọ̀ di bàbá àdínà ẹ̀jẹ̀ ọmọ rí n tàn ṣe. ẹ̀yin kọ́ lẹ́ gbà ẹ máa lọ tí ẹ máa lọ àwa la gbà lọ́wọ́ wọn. Alájà Rukayat máa bọ̀ wájú mi. Aruka òwe gèlè Muqaddimat Shuara. Àwọn tí ó sọ̀pọ̀tì Ruka pọ̀ níyìn lónìí. Àwọn tí ó sọ̀pọ̀tì Ruka pọ̀ níyìn lónìí. Abbas yóò sọ̀pọ̀tì Ruka níyìn lónìí. Toro fẹ́ràn orin Ruka pọ̀. Muqaddima Shuara. Gbogbo èèyàn àfa ẹ gbọ́ wọ́n ti fún Ruka ní bóòlù ti pè bó ti pè ní pé Muqaddimatu Shuara ṣe é gbọ́. Ṣé wọ́n lẹ́nu ń wá bọ̀ èyí tí ń bọ̀ dákun rọra dìmọ́ yà yìí o torí bó ti tó yìí ọkàn fìdí ìyàbọ̀ lẹ́nu. Muqaddimatu Shuara òun làwọn àwájú ẹ̀ yìí ọlọ́mọ́tà jẹ́ wọ́n dá èmi náà mọ̀ nínú ayé ẹ̀rí wọn ti dárúkà mà Muqaddimatu Shuara kí ni túmọ̀ kí ni wọn na èyí lọ bí àfa mi ọba sọ fún mi o kí ló lẹ́ẹ̀ fi jẹ́ sọtúmọ̀ rẹ̀ agramakala mo ní kó sọtúmọ̀ orúkọ tó fi orúkọ oyè yìí èmi sábà pé Rukayat Gawat ó sì wáá joyè lónìí ọlọ́run fi joyè torí wọ́kọ́ ọlọ́run fi joyè lónìí Muqaddimatu Shuara bó ti ẹ náà kí ni túmọ̀ kálukú ọ̀fẹ́ sọ ó ti fẹ́ di bí owó. ẹ tún gbọ́ o ọjẹ́ Amira Shuara lọ́dọ̀ bàbá wa ní Markaz ó tún wá jẹ ní ọjẹ́ Muqaddimatu Shuara ní àti ó sì tún wá jẹ ní ọ̀gànbọ̀ ọjẹ́ Sheikha of Music General yéé nǹkan mọ̀ dé alájà Wòlẹ́yìmá ẹ̀rí gbọ́dọ̀ ń ṣeré fúrúkà ṣẹ́rí gbọ́dọ̀ ń ṣeré fúrúkà fún wọn lówó sí ọ̀jẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn bàbá wọn yìí ká máa lọ. alájà wọ olówó dà alájà wọ olówó Metron Awale Usman ni mo ṣe ń bí báyìí àwọn dà. Jangan dia juga yolona o ilero ni o dia yolona. Alhaji wa Ashir. Allah. Ẹnìkan lóun fẹ́ wo fìlà tẹ́tẹ́lẹ̀ èdè
Allah wọ́n ti dé fún nísìnyí wọ́n sì fáyìn ẹ bá ti gbé kinní wọn tán wọ́n máa fáyìn wọ́n fáyìn. yàwó ni. ìyàwó àfínní ìyàwó àfínní nù. Allah. èmi náà wé kíní ìjọ kan èmi náà wé kíní ìjọ kan kíní ìdágbọ́ èmi náà wé kíní ìjọ kan. ìwé ìwé wa ni àwọn èèyàn mọ tá a rí yà yín ayé ẹ jáde ẹ lọ wo Ṣéhù dé. Ṣéhù ìyá wa àfinidà ẹ lọ́wọ́ tí o dẹ. Ya. Muhammad Tijani. Naam. Award wada. Ọ̀rọ̀ má jẹ́ ó dàrú. Ìgbésí ayé ìyá àfà kó má dàrú. Àjùwà tó yí ìbáláwà aláyàkí. Máa bọ̀. Naam. Kó rí àmì gbígbàdúrà. Oríire ni kó ṣe. Ọlá la ilaha illallah. Ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Owó alágàdà. Anakumullah. Ahaji tó yí ìbáláyà kídà. Aji tó yí ìbáláyà kí. Oya. Tọrù wọ́dà. Alájà Madina. Alájà Madina Adioye aka Madina kọ́mà bọ́ta. Oya ta ló tún kù? Ta ló kù? Àwọn tí wọ́n dé wá náà káwọn náà dúró síbi fọ́tò. Ìmọ̀ nìyàwó ó ti mú wa lára dá. Adúpẹ́ fọláhùn rọ̀bì. Ìmọ̀ nìyàwó ó ti mú wa lára dá. Adúpẹ́ fọláhùn rọ̀bì. Ọba àṣekọ́ ọmọkùn aṣọre fún ní màgbẹ́jẹ́ o. Ìjẹ́ yan kí jọba o. Àlìmúlìkù àlìkòdòsù. Alájà wa dé méjì dà alájà wa dé méjì. Alájà wa bàlùkì ìjà wa má bọ̀ ẹ má bọ̀. Ìyá wa ẹ má pọ̀. Ọba tó ṣì gba ẹ̀mí o. Kí ni máa ṣe bá láwùrọ̀ yìí o. Alájà wa láti mẹ̀tí kí kókó lè wúlò. Káàbà gba owó náírà lọ́wọ́ adéyẹ̀jì ó kó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Kọ́kọ́ bisimilá. Màmá ẹgbẹ́ ẹ̀ mú dání. Aláàjì wa Abdulatif Adédèjì ìlànà àmà Kì í ṣe mímọ́ ṣe. Kì í ṣe agbára mi. Àánú ni mo rí gbà tó fi dá mi sí ọ̀làdọ́dọ́ òní. Dúpẹ́ ọ̀rọ̀ jẹ́nu.
mọ́jánú owó olówó lọ́wọ́ ẹ lásán lórí gbà ó. ẹni ò lálàáfíà ayé àsán ló wá. ẹni ò lálàáfíà ayé àsán ló wá. èmi ń dúpẹ́ fọlọ́hún tó ṣòwò ìyanu ńlá nínú ayé mi àdúpẹ́ o. èmi ń dúpẹ́ fọlọ́hún tó ṣòwò ìyanu ńlá nínú ayé mi. dúpẹ́ èmi máa dúpẹ́ o ìwọ kan dúpẹ́ fọlọ́hún tó ṣòwò ìyanu ńlá nínú ayé mi àdúpẹ́ o. èmi ń dúpẹ́ fọlọ́hún tó ṣòwò ìyanu ńlá nínú ayé mi. Àdùkẹ́ lẹ́rí ẹ̀ ọmọ káwá àti kọ́rin. Alájà tọ́ka lìtù ẹ̀ ṣeun. Ajá tọ́ka lìtù Júmà. Ẹ ò ní dágbégbìn tọ́ ọmọtọ́mọ. Owó la mú ọmọ òdùtọ́. Ó yá nítorí alájà táwọn ẹ máa sọ pé ó jẹ ọmọ ọdún. Ó jẹ ọmọ ọdún. Ó jẹ ọmọ ọdún. Ó jẹ ọmọ ọdún. Oníkòrò lẹ́nu ẹ̀. Oníkòrò lẹ́nu yín. Ẹ ṣé mo dúpẹ́ bàbá mi. Ìlàlẹ̀ àmọ́ mi inshallah. Àwọn bàbá alálùbáríkà bàbá mi Jímọ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ kú náwó ní ìdààmú ó nìkan yìí àfáwá sí ọmọ ìyá àfá ẹ kú náwó ní ẹ ò ní dáwà tí tọ́ ọmọtọ́mọ òwò la mú wọn mọ̀ tọ́ àfáwá sí wẹ́ ṣé mo dúpẹ́ gbogbo ní sábà mire Àdùkẹ́ mọ ìyóore. Àfáwàsíù gbogbo ní sábà mire Àdùkẹ́ mọ ìyóore. Ìyá àfà gbogbo ní sábà mire Àdùkẹ́ mọ ìyóore. Owó yìí ò ní tán owó ọ̀la oníṣẹ́ ńlá. Yìí ò ní tán owó ọ̀la oníṣẹ́ ńlá. Ìyá àfà ayọ̀ nílé yìí ayọ̀ nílé yìí gbogbo àkàtà ayọ̀ nílé wa. Ìyá àfà gbogbo ní sábà mire Àdùkẹ́ mọ ìyóore. Ìyá àfà ọ̀rọ̀ ní sábà mire Àdùkẹ́ mọ ìyóore. Alájà Táwákálítù ó sábà mire Àdùkẹ́ mọ ìyóore. Owó yìí ò ní tán owó la oníṣẹ́ ńlá. Yìí ò ní tán owó la oníṣẹ́ ńlá. Ìyá àfà ẹni ní sábà mire Àdùkẹ́ mọ ìyóore. Sábà mire Àdùkẹ́ mọ ìyóore. Owó yìí ò ní tán owó la oníṣẹ́ ńlá. Owó yìí ò ní tán owó la oníṣẹ́ ńlá. Adúpẹ́ ìfẹ́ ìfẹ́ yìí olólùfẹ́ ìfẹ́ ṣe wá. Adúpẹ́ ìfẹ́ ìfẹ́ yìí olólùfẹ́ ò fẹ́ ṣe wá. Alájà Táwákálítù ṣe mo dúpẹ́ ò fẹ́ ṣe wá. Ìbànújẹ́ oníkọ́yìn fẹ́ ṣe wá. Ìdààmú oníkọ́yìn ò fẹ́ ṣe wá. Adúpẹ́ ìfẹ́ ìfẹ́ yìí olólùfẹ́ ò fẹ́ ṣe wá. Wọ́n ná mi lóò. Ẹ ṣe adúpẹ́. Wọ́n ná mi lóò. Ẹ ṣe adúpẹ́. Wọ́n ná wa lóò. Owó dọ́là. Ẹ ṣe adúpẹ́. Ajá Táwákálítù ayọ̀ nílé rẹ̀ o. Ayọ̀ nílé rẹ̀. Gbogbo ọ̀pọ̀tọ̀. Gbogbo ọ̀pọ̀tọ̀ ayọ̀ nílé wa. Alájà Táwà ọmọ lòun ẹ̀já ṣọlọ. Ìyá àfà a wí pé ọmọ lòun ẹ̀já ṣọlọ. Ọmọ lòun ẹ̀já ṣọlọ. Aṣọ pẹ́lẹ̀ yóò gbà kí sàn. Bọ̀mọ̀ pẹ́lẹ̀ yóò di bàbá. Bàbá o. Ọmọ lòun ẹ̀já ṣọlọ. Ọmọ lòun Alájà Táwákálítù Jímọ̀. Aṣọ pẹ́lẹ̀ yóò kí sàn. Bọ̀mọ̀ pẹ́lẹ̀ yóò di bàbá. Bàbá ẹrú wà lọ́dọọdọ. Ajá Táwákálítù ìwọ̀fà dé bàbá o.
tẹ́ni ní tẹ́ni tèkísà ní tàtàn ọmọ tí òbí ní tiẹ̀ ọmọ lòun ẹ̀dá ṣọlọ àsìmọ́ lòun ẹ̀dá ṣọlọ lọ́jọ́ pẹ́rùnjẹ yóò ní pizza ọmọ pẹ́rùnjẹ yóò ní bàbá. ìyá àfa àzìmọ̀ ṣé mo dúpẹ́ àfọwọ́ àsìwò ẹ̀ ìṣòro gbogbo ẹ̀yọ́ ọmọ ìyá àfa ìgbàta ni mo dúpẹ́ fún ẹ ò ní dáwọ́ tí bọ́ọ̀lù ojú ìṣẹ̀lá alájà ṣàkíwá tó ẹ ṣé mo dúpẹ́ ìbànújẹ́ oníkan ẹ̀ gbogbo la mú ọmọ olùtọ́ gbogbo yín pátá lákì ìbànújẹ́ oníkan ìlówó ojú ìṣẹ̀lá alájà àdàmọ̀ wí títí kọ́ tó fà ilẹ̀ lọ́jọ́ sí. alájà àdàmọ̀ wí títí kọ́ tó fà ilẹ̀ lọ́jọ́ sí. láti adébọ̀ wálé wí kọ́ tó fà ilẹ̀ lọ́jọ́ sí. ṣé ó bára mọ̀ wí títí kọ́ tó fà ilẹ̀ lọ́jọ́ sí. ìsìlámù ooo anabi muhammad baba fatima anabi muhammad baba fatima anabi muhammad baba rukaya oya ó tún yá ìsìlámù ni màá ṣe ìsìlámù ni màá ṣe alájà táwà ìsìlámù ni màá ṣe ìsìlámù ni màá ṣe ẹsìn lẹ́sìn kò wúlò ìsìlámù ni màá ṣe ẹsìn ìsìlámù ni màá ṣe 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 ìsìlámù ooo ìsìlámù ooo ìsìlámù ni olórí wọn. àdùpẹ́ lórí ẹ̀ o. ọmọ tọwọ́ ti kọrin kọrin. Àjàlá tí fọyín lákin. ìyàwó mísọ́nà ẹ ṣe mọ́ ó ti gbẹ́ ṣe ní bóyá lálùjẹ́ mọ́ mímọ́ ó ti gbẹ́ jẹ́ mí. ìjẹ́ mi ó ti ní ṣe mí. Ọlábísí aládùúgbò màmá Ibrahim. Ọlábísí aládùúgbò màmá Amọ̀sí Dàtí. Àtúbọ̀ ni mo ṣì ń kí lọ́wọ́. Ìyàwó mi sọ̀nà mi ni. Ìyàlá ló bá rí ká. Àwọn olólùfẹ́ mi nìyẹn. Àjàlá ti fa ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́ ìbànújẹ́ òní kan yìí o ó ṣe wọ́n bí àlá o ó ṣọ̀tá mi bí àlá o orí mi irú mi lírìsì pàkọ́ṣọ́ọ̀sì ìyára pẹ̀lú orí ó ṣọ̀tá mi bí àlá. ó ṣe wọ́n bí àlá o ó ṣọ̀tá mi bí àlá sẹ́. orí mi ìlú mi lírìsì. Aládùúgbò Túndé ọmọ bàbá onínúure. Aládùúgbò Túndé ọmọ bàbá onínúure. Àṣàbí Arẹ́mú ọmọ káwá ti náà rè. Lọ́tùlọ́tù ta ló bọ́ sáré túgbà iye wọn. Aládùúgbò Túndé ọmọ bàbá onínúure. Aládùúgbò Túndé ọmọ bàbá onínúure. Àṣàbí Arẹ́mú ọmọ káwá ti náà rè. Lọ́tùlọ́tù ta ló bọ́ sáré túgbà iye wọn. Ó ti yá orí wálé mi ó káyà tú káyà tú káyà tú. Alájà Làtífà náà mo ṣì ń kì lọ́wọ́. Àtàlájà tó káàlì tó mi sùn. Mo bọ́ lọ́hùn dúró ìbànújẹ́ òní kan yẹn. Àjàtáyà ìyàwó Jímọ̀ ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́ ìbànújẹ́ òní kan yẹn.
Àjàgà níyàtọ̀ ẹ̀ ṣeun. Ó ti pẹ́ ìdọ́ǹtè Àjàgà níyàtọ̀ ìyọ̀gùn ká yàtọ̀ láàrin sí ọmọ rẹ̀ mú gá wá sí. Adúpẹ́ ìfẹ́ yóò lólùfẹ́ ìwáṣọ wa. Adúpẹ́ ìfẹ́ yóò lólùfẹ́ ìwáṣọ wa. Mo dúpẹ́ ìfẹ́ yóò lólùfẹ́ alájà táwa ká ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ìwáṣọ wa. Ìbànújẹ́ oníkọ́ni ìwáṣọ wa. Alájà mú iná tù wájú ṣàfẹ́ ìwáṣọ wa. Ìbànújẹ́ oníkọ́ni ìwáṣọ wa. Alájà mú iná tù wájú ìwáṣọ wa. Ìdààmú oníkọ́ni ìwáṣọ wa. Mo dúpẹ́ ìfẹ́ yóò lólùfẹ́ ìwáṣọ wa. Ẹ̀fẹ̀ yóò lóore ìwáṣọ wa. Adúpẹ́ ìfẹ́ yóò lólùfẹ́ ìwáṣọ wa. Adúpẹ́ ìfẹ́ yóò lóore ìwáṣọ wa. Adúpẹ́ ìfẹ́ yóò lólùfẹ́ ìwáṣọ wa. Màmá Kàníyàtù ẹ ṣé mo dúpẹ́ o. Ìbànújẹ́ oníkan ìwáṣọ wa. Màmá Kàníyàtù ẹ ṣé mo dúpẹ́. Ọmọ bàbá yìí sáà o. Ó yá yá torí màmá ó yá láyé lọ. Ìlọlọ́lọ́ ìlọlọ́ láyé lọ ìlọlọ́lọ́ ìlọlọ́. Ẹ jẹ́ ká ṣàfọ̀mọ́ fún Ọlọ́run ọ̀kan ṣoṣo. Ọlọ́run tèmi ni Ọlọ́run ti ẹni. Ọlọ́run tèmi ni Ọlọ́run ti ẹni. Nítorí màmá tí ká ṣe báyìí ó yá yà bàbá Shehu Bara mọ̀kọ́ ọ̀la. Yà bàbá Shehu Bara mọ̀kọ́ ọ̀la. Yà bàbá ooo yà bàbá Shehu Bara mọ̀kọ́ ọ̀la. Yà bàbá Shehu Bara mọ̀kọ́ ọ̀la. Dangbalakubu ikú bọ́bọ́rú èrègbè bàbàdó. Yà bàbá Shehu Bara mọ̀kọ́ ọ̀la. 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 Yà Sheik Ibrahim mọ̀kọ́ òtúlílì wàrà bísímì. Ìgbà èsì káfáńdé múnáta ń bèlè kára. Èdò ní kọ̀délé kálá. Wà ìlú ní ìkànnà wọlé à. Tàbí mẹ́fà lókè sáńgbé kọ́lé gara. Láàkì lání àdáni tó bá kásá ilé bàbíza. Kábàlẹ̀ ajá tèmókè dálá mẹ́ra. Ìsì àǹtà àìnọ̀lẹ̀ àìn. Lọ́mọ́ni wà ìlà tó lélẹ̀ kàó. Lè mú láwọlá òkú lọ́la yọ. Nùrù lè àdéhàrí. Wà á sì lù wá sọ̀rọ̀ láti àti wà. Èrò ìlébà iná ti abúlé wàrà. Sàkárọ̀ sólè abúlé. Pàtólé alákàràbàrà. Màmínì Akimari yé wa ó wá sára. Bàlá àǹtá yá mọ̀ọ́lá. Yàtàmùsù àbí kọ́kì kọ́kìlá. Rọ̀kásítà bí máa jí màyí fàtàdà wàrà. Bàwádàdé tómìnì àmúrà bí nàfṣìlá. Jazam tabi matiru yasiru mukamara. Rukoya 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 nubuwati bidana li Mustafa Fatima ati Fatima ti fakiru kala yora. Rukoya nubuwati bidana li Mustafa Fatima ati Fatima ti fakiru kala yora. Alhamdulillahi alana isiyada kauma ila bara wa ala sara. Alhamdulillahi adana isiyada kauma ila bara wa ala sara. La ilaha illallah, 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 la ilaha illallah.
illallah la ilaha illallah la ilaha illallah.